Yorùbá ló láṣà, Yorùbá ló láṣà. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà. Yo ọmọ Yorùbá. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Àkàndé adé ẹ̀bà sì ní arápálá. Èkó Yorùbá máa ló láṣà ẹgbó. Bíbí rẹ̀ kò ṣe bóra o àkọlé. Ọmọ Yorùbá máa lò ní ẹ̀ṣẹ̀. Kárí ni yẹ́nì sí alákọ̀ọ́lé tiwa ni. Àwọn lè kọ́ lórí ẹ̀yà tiwa ni o. Orí ètò Glow FM ní Manchester. Iye ní United Kingdom pàápàá. Ìyá ìkọjá ní ìlú ìgbà dídẹ́rù. Yorùbá ló láṣà, Yorùbá ló láṣà. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Sọ fún wọn pé Yorùbá ló láṣà. Yo ọmọ Yorùbá. Ààrẹ ọmọ Yorùbá, àwa ló láṣà. Àwọn ọ̀rọ̀ tó fún mi ní ìmọ̀ tó fún mi lọ́gbọ́n. Ó fẹ́ tàjà bó fẹ́ ra ó fẹ́ polówó. A máa ń polówó ohun tí òun tà ìyá ẹja. Sórí gbogbo tí òun tà yẹn. Ṣé a máa já sówó? A máa já sọ́lá. Bábẹ́ mi àdìtẹ̀wò Glow FM Manchester United Kingdom. Ó ṣe wà ní ẹ o, àwa lára ṣáwá, ẹ jẹ́ ká gbé lárugẹ. Gbogbo bí kíbi tọmọ Yorùbá lè wà, àwa lára ṣáwá, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé lárugẹ. Bí kíbi tọmọ Yorùbá lè wà, àwa lára ṣáwá, ẹ jẹ́ ká gbé lárugẹ. Mo ní kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa, kẹ́kọ̀ọ́ dáadáa. Yorùbá ló láṣà, kẹ́kọ̀ọ́ dáadáa, 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 Yorùbá ló láṣà, àwa ń tẹ̀ sí kì í. Àwa ń jẹun ṣáàbò tí a èmèlè síwájú. Ṣẹ́gbẹ́ èyí jẹ́ sí kì í tí a kò máa lè síwá. Ó ti lú. Ṣẹ́ni pé kì í dùn pọ̀pọ̀ aṣẹ́jú. Bó bá dùn ní lọ́sẹ̀ tó ń bọ̀ ká gbọ́dọ̀ wá. Ẹjọ́ ìlú England tóbi. Ẹ jẹ́ ká gbọ́dọ̀ wá yíká. Ó dùn ní lọ́sẹ̀ tó ń bọ̀ ká pàdé. Ẹ ṣé. Thank you. Tẹ́gbọ́n Glow FM Manchester United Kingdom. Bùkọ́lá Jídẹ̀rù. Alólùdarí ètò yìí. Ẹ̀yìn tí gbọ́ kan. Ipa tó borí gbogbo ayé, Aláàfin ọ̀run, Elédùmarè, ọba dánimágbàgbé ẹni, ọwọ́ tó gbé ayé ró, ọwọ́ tó gbé ẹ̀mí atọ́kùn ètò Yorùbá ló láṣà ró, ọwọ́ tó gbé gbogbo ẹ̀mí gbogbo etí tó ń gbọ́ mi nílé ró, tó gbé ẹ̀mí gbogbo ojú tó ń wò mí, ọwọ́ náà la gbéga. Ìbà àwọn tó láyé, ìbà àwọn tó nílẹ̀, ìbà àwọn tó ní ọ̀run, ìbà àgbàlagbà, ìbà ọmọdé, ìbà obìnrin, ìbà ọkùnrin, ìbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń bẹ káwọn tiẹ̀ tó máa rò lórí pa fẹ́ sọ̀rọ̀. Ìbẹ̀ níwájú ẹ̀yin tẹ́ ẹ kúkú jágbàlagbà náà lẹ́ni. Ọmọdé tó bá gbé bà tó gbé fún ẹni tó jù ó di dandan kó náà gbó, kó dàgbà kó sì dògbó. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò tí Adẹ́dàá gbé kalẹ̀ fún ìgbéga àṣà, ìṣe, ẹwà, ògo Yorùbá. Mo ní tò ìbò sí kọ́mọ ẹlẹ́ran gbogbo àwa Yorùbá kó mọ̀ bá jẹgun.
kúkú la ṣe gbé ètò Yorùbá ló láṣà kalẹ̀. Ẹ dákun dábọ̀ ẹ jẹ́ kí gbogbo owó pera wa pétò ètò yín ètò wa a tún ti dé bá a ṣe ń dé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà. Bùkọ́lá Ajítẹ́rù òun lèmi jẹ́. Adẹ́dà ló gbé mi kalẹ̀ sí iléeṣẹ́ glowfm.com nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom níbi tí ètò yìí ti ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ oníyàn, adúpẹ́ lọ́wọ́ ọlọ́bẹ̀, adúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tí wọ́n ń da gbogbo ẹ̀pọ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n ràn wá lọ́wọ́ tó fi lè jẹ́ kẹ́ ẹ gbọ́ wa yékéyéké. Ẹ ṣeun adúpẹ́, a máa rí yín bá láṣẹ Elédùmarè. Mo ní tò gẹ́gẹ́ bá a ṣe fi wáyà rẹ̀ ránṣẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń gbáradì ni wọ́n ti ń pè wá pé tó ìyá wa lẹ́ ń gbé bọ̀ lórí ètò lónìí. Àní bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run wọ́n tẹ̀tí ń rẹ́rìn-ín múkẹ́múkẹ́. Èmi sì ti wí fún wọn bí wọ́n ti délé agodo wa. Mo ní tò ó ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá o. Lọ́sẹ̀ tó kọjá àlejò wa ti wá síbí wákàtí kan tí wọ́n lò gbáko nílé agodo wa kò sí èbó ẹyọ kan lẹ́nu wọn. Nídìí eléyìí àwọn ọ̀gá iléeṣẹ́ gofm.com wá ní tò ní tó ti ṣeé ṣe fún yàn kan ajá kó ṣeé ṣe nù. Èmi ò wá mọ̀ ọ́ Ọlọ́run ó ṣàrọ̀ wá lọ́wọ́ lónìí ṣùgbọ́n èmi ò ní ṣèlérí lónìí torí mo ṣèlérí lọ́sẹ̀ tó kọjá nǹkan yan lé agudu wa lọ́sẹ̀ tó kọjá. Ìyá wa kò sí èbò gèlè yín tẹ rọra wé wọlé agudu wa lónìí. Mo nígbà wo kẹ ti bó èbò lẹ̀ lẹ́nu ọ̀nà. Ẹ gba ààwẹ̀ wákàtí kan láì sí èbò rárá. Bàbá ti wá pa ẹtún lè kò sí èbò. Àmì àṣẹ àmì àṣẹ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run. So ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí tẹ́ bá fẹ́ dá sétò òun ni 09140509849. Gẹ́gẹ́ bí ìṣe wa ti mọ̀ pé abala mẹ́ta gbòógì la gbé kalẹ̀ fún ètò Yorùbá ló láṣà. Abala àkọ́kọ́ ni abala orírun wa. Abala yìí ni àwọn àlejò agbáṣàga ni a ti máa ń gbé wọn wọlé agodo tí a máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala kíkanjú. Ní ilé ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ti ní àǹfààní láti pè wá kẹ́ ẹ mú ìbéèrè tó jẹ mọ́ àṣà ìṣe ẹwà ògo Yorùbá. Bẹ́ẹ̀ bá sì ti gba ìbéèrè wa á fún yín lẹ́bùn wa. Abala ẹlẹ́ẹ̀kẹta ni abala amòye níbi tí àwọn ọ̀jọ̀kúlú ìlú, àwọn sàràkí ìlú, àwọn amòye tí wọ́n nímọ̀ nípa àṣà àti ṣe Yorùbá tí wọ́n ti máa ń darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa àṣà ìṣe àti gbogbo ohun tí àṣà àti ìṣe ti gbé wọn dé ibi tó ti gbé wọn dé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà. Abala yìí náà a tún máa ń ní àwọn orí adé, àwọn èèyàn ńláńlá, àwọn ọ̀jọ̀kúlú ìlú ẹ̀yin náà kúkú ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Àmọ́ lónìí ìyá wa ti ń bẹ ní agodo kódà wọ́n tètè dé inú mi sì dùn inú mi dùn dáadáa ṣùgbọ́n lẹ́yìn wọ́n ti sọ fún mi wọ́n ní kò sí èbò àtijọ́ sọ wọ́n sì ti múra wa àbí bó wa ni ìyá wa bẹ́ẹ̀ ni o lè rẹ́rìn ẹ̀ sì ń yọ́ mi wò èmi kọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o pé tò lẹ́ni o kò sí èbò kankan kò sí bó ṣe lè ṣe ní sọ èbò kankan tó ọmọ Yorùbá àtàtà ni wọ́n agbáṣàga pàtàkì ni wọ́n ẹ̀bùn pọ̀ kódà Adẹ́dà wò wọ́n ṣe láàánú ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ẹni tí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tó ti sọ di èèyàn ńlá ni tó jẹ́ pé àṣà àti ṣe Yorùbá ti sọ wọ́n di ìlú mọ̀ọ́ká tó jẹ́ pé láti pa ilé ìbọn bá ti dápọ̀ wọn báyìí àwọn èèyàn ti mọ̀ pé ẹni tí ń bẹ ẹni tẹ́ ń júwe rẹ̀ nu èmi a sì mọ wípé tádẹ́dà bá ti fún oníkálukú lọ́wọ́ ìwọ ṣàtẹ̀ra mọ́ kó mọ́ ṣe lọ yóò kúkú débi tó lérè pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run tó ìyá wa ìgbà ojúmọ́ nìyí o kò sẹ́ni tí ò mọ̀ yín kódà sì ti wà lórí kínní ilẹ̀ ti ta sí àbíbò wa ní ìyá wa àwa dúpẹ́ pé adájọ́ ọjọ́ pé ọjọ́ sì ti kò pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà so gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá wa ìyáàfin Lára Ẹ̀bọ́dà tí ìnagijẹ wọn ń jẹ́ tẹ́nì onímọ̀ ìléwé ṣe gbà mí láàyè láti sọ́ba torí ọwọ́ yín ìmùlẹ̀ tó wà láàrin ẹ̀yin àti mọ́ẹ́mọ́ eléwé Adẹ́dà nìkan ló mọ̀ ẹ kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé àti lóko. Ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín o nílé lóko àti ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa orúkọ tèmi a máa jẹ́ Ọmọlára Aya Ẹ̀bọ́dà.
Adédàṣeun ó dáa bá èmi tiẹ̀ fẹ́ràn rẹ̀ torí èèyàn gbọ́dọ̀ mọ ti bí pẹlẹbẹ kéèyàn ti mọ mú ọ̀lẹ jẹ Ọlọ́run ti ṣe ọ̀lẹ náà fún kéèyàn ti bí pẹlẹbẹ ti mú ọ̀lẹ jẹ ilé làwò ká tó sọ ọmọ lórúkọ Ọmọlára gbogbo tá a ṣe pé tó Yorùbá ló láṣàkalẹ̀ náà nù wípé káyé sọ ọmọ wa yóò kúta káyé fún wọn láwọn ọkọ tí ò nítumọ̀ Ọmọlára ṣé wàá rí lórí ètò Yorùbá ló láṣà gbogbo àwọn àlejò agbáṣàgà wa a máa ń fún wọn ní àǹfààní láti dárúkọ ìlú wọn fún wa ìlú wo gan-an ọmọ ilẹ̀ wo ni yín ní ilẹ̀ Yorùbá lọ́hùn kó tó di pé gbogbo ẹ̀ ń tan yanyan ń bì ibi ẹ ti ṣẹ̀ wá gan ẹ dákun dábọ̀ ẹ nà ń bẹ̀ fáwọn olólùfẹ́ Yorùbá ẹ ṣe olóòtú mo jẹ́ ọmọ bíbí Ìlá Ọ̀ràngún ṣùgbọ́n ìyá mi jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. ó tiẹ̀ ti dá a báwọn mo ti dá a bẹ́ẹ̀ torí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ mo wí bẹ́ẹ̀ náà mo ní ó kọ òun ẹ bọ́dà òun gan ó kọ òun ó kọ yín nìyẹn. Ìjẹ̀bú ni ọkọ mi. Àwọn ni wọ́n gbẹ̀yàn ó ti dá a bẹ́ẹ̀ Ìlá Ọ̀ràngún ìlú àwọn alágbára ni ṣé wàá rí olórí ètò Yorùbá ló láṣà ẹ ní àǹfààní láti fi nǹkan mẹ́ta gbòógì kẹ́ ẹ fi júwe ìlú yín ó lè jẹ́ oúnjẹ ó lè jẹ́ oríkì ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ ọdún àbáwọn nǹkan tẹ́ ẹ fẹ́ràn láti máa ṣe ẹ dákun dábọ̀ ẹ nà ń bẹ̀. Ohun àkọ́kọ́ tí mo lè fi júwe Ìlá Ọ̀ràngún òní Ajagun ńlá. Ajagun ńlá jẹ́ ajagun ìlú wa nígbà ìsẹ́yìn wa. Tá a bá ṣe wọ ìlú wa báyìí tá a bá tiẹ̀ ti pé ọmọ ọ̀la pé àwọn ajagun ńlá kan ti mọ̀. Ìlá sì fẹ́ràn ẹmu pọ̀. Àwa náà ń pè ní pé Ìlá olóògùn ẹmu lòògùn wa. Ẹmu lòògùn yín ṣé ẹ gbẹ́ mu wálé agbóde wa lónìí. Mo ti ní kí wọ́n lọ là wá. Ajá àbálẹ̀ ni o kìí ṣe náà ti fomi lú o àyè ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá láṣà ẹ bá nífẹ̀ẹ́ sí ìyá àfihàn fọ́dà ní pé àwọn ti rán ọmọ wa pé kí wọ́n lọ gbé ẹmu wálé agodo Glo FM ẹ bá wa ń bì ẹ bá nífẹ̀ẹ́ sí èmi máa àwọn ọmọ làgàn wọ́n pọ̀ dáadáa. Èkuru tún jẹ́ ìkan nínú oúnjẹ Ìlá Ọ̀ràngún èkuru àti ilá. Èkuru àti ilá bẹ́ẹ̀ni. Wọ́n mọ gé èkuru díẹ̀ báyìí wọ́n fi láàrò pọ̀. Kán bá tún wá fẹ́ ṣe dáadáa kán bá tún fẹ́ gbà wọ́n lé ọkọ mi lọ kán tún wá mẹ́bà tútù tì lẹ́gbẹ̀ẹ́. Wọ́n á máa fi jẹ. Wọ́n mọ fi kó gbogbo ẹ̀ pọ̀. Ó ti di lásìpọ̀ gbogbo ẹ̀ ó rọ́pọ̀ mọ́ra wọn. Ìlá Ọ̀ràngún tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbọ́ nípa ìlú Ìlá Ọ̀ràngún mo nígbàgbọ́ pé ẹ ti ní àǹfààní láti mú nǹkan àbí méjì nípa ìlú yìí láti ẹnu ìyá wa ṣe wá rí ìyún o àmì ìdánimọ̀ tẹ́ gbọ́dọ̀ fi wọ orí ètò Yorùbá ló láṣà ni nípa gbé yín wá sí orí ètò Yorùbá ló láṣà fún gan kéètì ẹ ṣe ti gèlè yín lè èmi lè ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ aṣòkè ní sáà èmi mọ̀ pé múra tèmi wá ní ṣé pé kò sí èbó lè ní. Kò sí èbó kankan lẹ́nu. ó sì ti dá bẹ́ẹ̀ tó ìyá wa àkòrí ọ̀rọ̀ wa lóṣù yìí oúnjẹ ilẹ̀ Yorùbá òun gangan la gbé wá sí orí ètò lónìí pàápàá jùlọ gbogbo àwa tá à ń bẹ nílùú òyìnbó tá a ti fi búrẹ́dì rọ́pò yan tá a nítò òkèlè ò dá ẹnjẹ ni ó ń ṣe torí ẹ̀ la ṣe gbé àkòrí jáde lóṣù yìí a sì ti ṣe aṣọ lójú eégún lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n lónìí ìyá wa gẹ́gẹ́ bí iṣẹ́ yín àmì ìdánimọ̀ tí Adẹ́dàá sì ti gbà fún yín Ọlọ́run ti wá gbé yín débẹ̀ láṣẹ Elédùmarè ẹ̀ ní jákulẹ̀ ìbéèrè mi àkọ́kọ́ òun ni wípé kẹ́ẹ̀kan yànnàná díẹ̀ lára oríṣiríṣi oúnjẹ ilẹ̀ Yorùbá wọ́n pọ̀ lọ ṣùà èmi sì mọ̀ pé bàbá fún yín láǹfààní pàápàá jùlọ gbà tẹ́tẹ́ ẹ̀ tiẹ̀ ti sọ pé lónìí o múre èbó kankan wá Ọlọ́run ó yanjú èmi ò tiẹ̀ ṣèlérí lónìí torí mo ti kọ́gbọ́n lọ́sẹ̀ tó kọjá sí o yànnàná díẹ̀ lára àwọn oúnjẹ ilẹ̀ lára oúnjẹ ilẹ̀ wa àmàlà ó jẹ́ ìkan nínú oúnjẹ ilẹ̀ wa àmàlà dúdú àbí funfun àti ewédú òun ni wọ́n fi kọ́ àwa ní kékeré àfi gbọ́njú mọ oúnjẹ èèyàn kọ́kọ́ gbọ́njú ju oúnjẹ. ọmọdé ń ṣínú jẹun báyìí. àmàlà
pẹ̀lú ewédú wọ́n sì tún mú ọwọ́ wọn báyìí wọ́n mọ̀ fi tọ́ omi ọbẹ̀ wọ́n fi ra wá lẹ́nu. pé ata òkú pa wá. ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ iyán olódó kì í ṣe èyí tí wọ́n pò pọ̀ táwọn eléèbó pò pọ̀. ṣálá pò pọ̀ kí wọ́n kó kọ̀ yìí. ẹlẹ́fun ni mo ti ń pọ̀ sí èdè nìyí ẹlẹ́fun ni ẹ kò pọ̀ ni. ìyá wa ẹ ti múra mi wá lóòótọ́ ó ti dá bẹ́ẹ̀. mo ti bí ìbéèrè ẹ̀gbọ́n mi lò ní ọ̀sẹ̀ tó èyí lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ mò ń gbọ́ yín ò yá wa. iyán dá ara púpọ̀ lára ó sì ń ṣe ara láǹfààní bẹ́ẹ̀ sì ni ìyá wa sọ níjẹjọ ẹ̀wà dára gan lára yálà lára àgbàlagbà ni àbí lára ọmọdé ó níṣẹ́ tó ń ṣe lọ́nà oríṣiríṣi ló sì gbà ṣiṣẹ́ náà. tó èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ èmi ti mọ̀ pé ẹ lè kọyán èrè kéré rárá torí pé ohun tẹ́ ẹ ń lò lójoojúmọ́ ni rèé. tó àwọn èèyàn wa náà ló máa ń fìbéèrè ránṣẹ́ sí èmi kó tó dijú ètò bọ́n máa ti gbọ́ àkórí ọ̀rọ̀ wa wọ́n ti mọ̀ fìbéèrè ránṣẹ́ sí atọ́kùn pẹ̀tù ẹ bá wa béèrè lè lọ́wọ́ ìyá wa o ẹ bá wa béèrè lè lọ́wọ́ ìyá wa o. ìbéèrè tó tún wájú mi nìyí wọ́n ní pé àwọn fẹ́ kí ẹ dákun kẹ́ ẹ bá wọn sọ nǹkan kan nípa àwọn àgbẹ̀ ohun ọ̀sìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn ní wọ́n fojú wò pé ohun ọ̀sìn làwọn eléyìí ni wọ́n ń ṣiṣẹ́ lé lórí pé àgbẹ̀ ohun tó jọmọ́ tèso tó jọmọ́ ohun ọ̀gbìn tá à ń jẹ pé ká mọ̀ mọ́ fojú pa wọ́n rẹ́ pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ báwọn gbóṣùbà kẹ́ ẹ gbóríyìn díẹ̀ náà fáwọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa la kú mọ̀ pé bá a bá ń jẹun báyìí a kò lè mọ̀ ní bó jẹ́ ẹran láfikín lẹ́gbẹ̀ẹ́ ni bó jẹ́ ẹja ni àwọn àgbẹ̀ ohun ọ̀sìn náà ló sì ń ṣe ìyún. ẹ dákun. lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ fún wọn ní orin kan àwọn àgbẹ̀ wa ni pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. ṣé ẹ rí nípasẹ̀ orin yìí àti rí oríṣiríṣi kọ́ nínú orin yìí ìwé kíkọ́ láìsí ọkọ́ kò tí ì pé nítorí pé bí a kàwé títí tí kò sóúnjẹ tá a jẹ. ọlọ́run wọn jàrí kò sí dáadáa. kókó òjijì. àmì àṣẹ àmì àṣẹ. iṣẹ́ àgbẹ̀ dára púpọ̀ oríṣiríṣi àgbẹ̀dẹ ló wà. àwọn àgbẹ̀ kan wà tó ń sin ohun ọ̀sìn. àwọn àgbẹ̀ kan wà tó ń gbin ohun jíjẹ. iṣẹ́ ńlá náà ṣe. so ó ti jáde o. èmi ti mú yín ẹ̀kan àbí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá èyí ló kàn jábọ̀ ni èyí ló kàn jábọ̀ ni ẹ fún mi ní ìlú èyí sọ mí ìmọ̀. ọ̀gá mi náà ń gbọ́ o àbí bò wá. wọn ọ̀dọ́ mi ẹgbọ́n ẹ̀gbọ́n. mo sún mú ni. tó ìyá mi ẹ mọ́tà láwọn sún mú ni ṣé imú ló gbé sóò jáde èyí lè ní jẹ́ ẹ mọ mi kí tuntun mú ìmọ̀ tó padà wá o ẹ mọ mi torí oorun á mọ̀ fún sísún mú ń gbà kó má jọ oorun tó tàn yanyanyan ń ta yìí òun gan ló dá sísún mú ilẹ̀ torí ẹ̀ ni èmi ò ní sọ̀rọ̀ mo ti mú kan á ṣe owó yín gbà tá a bá parí ètò á ṣe gbogbo ẹ̀ pọ̀. ìdí nìyí tó wá fi jẹ́ wípé a gbọ́dọ̀ gba àwọn àgbẹ̀ wa láàyè gbogbo wa la ní oore ọ̀fẹ́ láti gbin ohun ọ̀sìn kan àbí ìkejì yálà wa tá wà ní ìrìn àjò gbogbo wa la ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ní ẹ̀yìnkùlé tá a lè fi gbin ohun ọ̀sìn. fún àpẹẹrẹ ẹ wo ìgbà tí kò sí èso tí a fi ń se ọbẹ̀ nílùú wa tí a ti wá tí gbogbo èèyàn káàkiri tó ń forí gbórí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ní gbogbo nǹkan yìí lẹ́yìn ìkùlélé wọn wọ́n ní oore ọ̀fẹ́ wọn ṣe wàhálà wọ́n kàn bọ́ sẹ́yìn ìkùlélé wọn náà ń jà wọ́n fi ń se oúnjẹ. so ìdí nìyí tí gbogbo. ó lọ lẹ́ẹ̀kejì ẹ wọ ọ̀gá mi ti nàka sí yín lọ́ọ̀kan. ẹ lè fún mi níyẹn dàpọ̀. mélòó làwọn kan lórí ètò lónìí ó di méjì o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láti gbà wẹ̀ pé kì í sọ ọ̀rọ̀ yìí. àwẹ̀ àtàdúrà yìí ti pọ̀. àwẹ̀ àtàdúrà yìí ló bá dé dúró yìí o. àwẹ̀ àtàdúrà yìí ti pọ̀. Ọlọ́run bá ń bẹ́ ṣùgbọ́n o. bá bẹ́sù wí èmi náà sábẹ́ ìyá wa.
Èyí tí gbogbo wa ṣe gbọ́dọ̀ ní ohun kan tí a ń gbìn sẹ́yìn kùlé ilé wa tí ó jẹ́ aṣara wa lóore iṣẹ́ àgbẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Tolúwe ó lè tètè rè gbogbo tó pẹ́. Mo mọ̀ nílò tìmátì díẹ̀ ọjọ́ eré. Mo nílò rodo díẹ̀ ọjọ́ eré. Àṣé náà bẹ́ẹ̀ ni. Owó pọ́kú sì ni èèyàn ra àwọn èso ọ̀hún téèyàn lè gbìn. Bẹ́ẹ̀ ni. Lágbára Adẹ́dàá kódà ìgbà tí mo tiẹ̀ fẹ́ fi gbogbo wáyà ètò ìránṣẹ́ àkòrí ọ̀rọ̀ tí mo kọ lé lórí ni wípé òrìṣà bí ọ̀fun kò sí nílé ayé torí pé ojoojúmọ́ báyìí ní gbẹ̀bọ̀ lọ́wọ́ ẹni ní tí ó wàá mẹ́mi àti gbogbo etí tó ń gbọ́ mi àti etí tó ń wò mí tá a fi nílé kí oúnjẹ bọ̀ ọ̀nà fún ẹ Adẹ́dàá ò ní járí o àní rógun kan fokùn mọ́ fún wa lóúnjẹ o torí àìsàn ni wọ́n farú nǹkan báwọn àti ní ṣàìsàn láṣẹ Elédùmarè. Tó ìyá wa ìbéèrè tó tún bẹ́ wájú mi kí n tún mọ tẹ̀síwájú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá wa tẹ́ ní àǹfààní láti pè wọ́n sí yálà ẹ fẹ́ kí wọn ni àbí ẹ fẹ́ dá sí ètò ni àbí ẹ fẹ́ bu omi ọgbọ́n mu fún wa ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 0 1 4 1 2 5 àti 5. Ẹ sì lè pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 0 7 1 4 0 Ohun yín o. Wọ́n òwe ìbò ìyá wa. Ẹni no. Mo ní ìyá wa òwe ìbò ìyá wa òsúnmú o. Mo ní 0 7 1 4 0 àti 0. Mo ní mo wí ìyá wa. Èmi ti gbà o. Torí ká má bàa gbowó lọ́wọ́ yín lẹ ṣe fẹ́ dìbò yín. Ọgbọ́n àti mọ́ gbogbo yín á sì gbowó lọ́wọ́ yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dàá. Èmi tẹ̀ tí wá fẹ́ bí ọ̀gá mi tẹ́lẹ̀ àmọ́ mo wà níbẹ̀ wọ́n mọ́ níṣẹ́. Tó ìbéèrè tó tún kàn níwájú wa tó ń bẹ ní ọwọ́ wa báyìí ni wípé àwọn èèyàn ní wípé kẹ́ ẹ dárúkọ oúnjẹ ilẹ̀ Yorùbá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ wá sọ èròjà gbòógì téèyàn fi lè ṣe oúnjẹ òun ń pètò oúnjẹ eré o kò ṣeé sè láìsí èròjà yìí wọ́n mọ̀ pé a mọ̀ pé ọwọ́ yín ọwọ́ ọ̀dọ́ ni kì í ṣe pa ní kẹ́ ẹ fi gbogbo àṣírí ìdánwò hàn wá àmọ́ ẹ̀kan yànnà 3 náà ni wọ́n ní ẹ̀wí. Tó ohun àkọ́kọ́ tí gbogbo èèyàn fẹ́ràn jù lẹ́nu lọ́lọ́ yìí ó ní ọbẹ̀ ayamáṣe. Bí ò bá sí ọbẹ̀ ìyá wa ẹ mọ̀ dúró pé mo dá mọ́ yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ dà pọ̀ mọ́ra wọn ọbẹ̀ ìlú wo gan ni nílẹ̀ Yorùbá. Ọbẹ̀ Ẹ̀gbá ni o. Ìlú Ẹ̀gbá ló ní. Ìlú Ẹ̀gbá ló ní ayamáṣe. Wọ́n sì ti ń sè ọjọ́ pẹ́. Àwa gan gbọ́jú mọ́ ni. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ dàbí àríyànjiyàn níbìkan níbi ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ni èèyàn kan dìde pé tó ọbẹ̀ Ìjẹ̀bú ni torí ọbẹ̀ Ẹ̀gbá ni. Ẹ̀gbá ló ní. Àwọn ló ní Ọ̀fadà tí wọ́n fi ń jẹ ọbẹ̀ ayamáṣe. Tipẹ́tipẹ́ sì ló ti wà. Àwa gan tó gbọ́njú náà ti ń jẹ bẹ́ẹ̀. Àwa kàn tún fi díẹ̀ kùn mọ́ ṣùgbọ́n ìlú Ẹ̀gbá ló ní. Ayamáṣe láì ṣe pé ẹ rí tàtàṣé aláwọ̀ ewé ẹ lè sè é. Láì ṣe pé atarodo tó ta wà tó jẹ́ aláwọ̀ ewé náà kò ní tí ì dùn bó ṣe yẹ kó dùn. Láì ṣe pé wá rí epo pupa tá a gbá dáadáa ọ̀nà púpọ̀ la fi lè gba epo tí kò ní mú àìsàn dání fún ẹni tó ń sè é. Nítorí pé tí àmọ̀ gbá ẹlòmíì lè tibẹ̀ ní àìsàn tí ó mọ̀ gbẹ́kọ́. Èmi ìní sílẹ̀ bẹ́ẹ̀ máa gbìyànjú láti máa ṣe àìsàn tí ó mọ̀ gbẹ́kọ́. Tẹ́yìn ó mọ̀ ró. Ẹ̀yin ó mọ̀ ró. Ó ní bàtà. Ó dẹ́lẹ̀ kẹta. Ẹ̀yin ó dẹ́lẹ̀ kẹta. Ẹ fún mi ní ìmọ̀ kọ́lẹ̀ nínú ẹ dákun. Ọ̀gá mi fẹ́ gbọ́. Olóòtú náà mú ayé ẹ̀kọ́. Ìyá wa tó o mọ̀ yàtọ̀ sí ó yàtọ̀ sí so ìyàtọ̀ mẹ́nu méjèèjì ìyá wa ẹ̀ ń wẹ́ ní kúnra rè o èmi mo ti kọ́ 3 lẹ̀. Ayamáṣe náà lẹ́gbẹ̀ẹ́ kan
ẹlẹ́ẹ̀kejì ó ní ìrẹsì pupa, ìrẹsì funfun wà, ìrẹsì pupa wà, ìrẹsì aláwọ̀ ewé náà wà. Sórúkọ mìíràn tún wà fún ìrẹsì pupa. Kò ní o mórúkọ mi. Mórúkọ rẹ̀. Àwọn ọmọ mi máa ń pè ní ìrẹsì pupa. Ìrẹsì pupa. Iyùn náà da ìyá wa. Láìsí rodo a lè sí ìrẹsì pupa. Láìsí àlùbọ́sà a lè sí ìrẹsì pupa. Láìsí òróró a lè sí ìrẹsì pupa. Láìrí èso lẹ́wà tá a pè ní tìmọ́tì a lè sí ìrẹsì pupa. Ìyún ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ó ní nílò ìrẹsì aláwọ̀ ewé kí wọ́n bá mo túmọ̀ sí ó ní mọ́ínmọ́ín eléwé. Láì rí ẹ̀wà a lè ṣe mọ́ínmọ́ín eléwé. Ẹ̀wà kọ́ o, a ti wí fáwọn èèyàn lọ́sẹ̀ tó kọjá ìyá wa o. Èrè ẹ mọ̀ bínú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn èèyàn kan mú ìbéèrè ní abala akíkanjú. A wá ní pé kí wọ́n ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ láàrin èrè àti ẹ̀wà. Èrè ni ohun ọ̀gbìn, bá a bá ti sè tán ló di ẹ̀wà. Ẹ̀wà yìí sì ni ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń polongo. Ohun ọ̀gbìn ni èrè, ṣùgbọ́n bá a bá tí ì sè tí ò tí ì gborí iná kọjá kò tí ì di ẹ̀wà. So ẹ ṣeun olóòtú. Èrè láì ṣe pé a rí èrè a lè ṣe mọ́ínmọ́ín eléwé. Láì ṣe pé a rí ewé a lè ṣe mọ́ínmọ́ín eléwé. A lè ṣe mọ́ínmọ́ín o ṣùgbọ́n a lè ṣe mọ́ínmọ́ín eléwé. Láì ṣe pé a rí atarodo a lè ṣe mọ́ínmọ́ín eléwé. Láì ṣe pé a rí àlùbọ́sà mọ́ínmọ́ín eléwé ò ṣeé ṣe. Bí n bá tún ilẹ̀ ẹ̀ mọ́ lọ fún mi. Ẹlẹ́ẹ̀kẹta ni kò sì jù bẹ́ẹ̀ lọ. Tó wọ́n ní béèrè lọ́wọ́ yín ìyá wa pé ẹ̀yin fúnra yín gan ẹni tí ò dáṣọ fún mi tọrùn rẹ̀ là á kọ́kọ́ wò làwọn àgbà wí wọ́n ló ń jẹ́ ilẹ̀ Yorùbá wò gan lẹ fẹ́ràn jù. Ẹ mọ̀ lólé apá kan dápá kan sí o. Ètò tẹ̀yìn gan fẹ́ràn jù. Gbẹ̀gìrì ni. Gbẹ̀gìrì àtàmàlà dúdú. Ẹ̀yin àti rèé ìmùlẹ̀ kan bẹ láàrin yín fẹ́ lóòótọ́ ti dà bẹ́ẹ̀. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìyá mi wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ti ń ṣọ̀ṣọ́. Èmi sì fẹ́ kí wọ́n sọ̀rọ̀ dáadáa. Òótọ́ ọkàn mi yọ̀ǹda pé kẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa. Gbogbo àwọn oúnjẹ ni mo fẹ́ gbà jáde lẹ́nu yín. Tó wọ́n ní kẹ́ ẹ dárúkọ ìlú ilẹ̀ Yorùbá bíi mélòó kan àti irúfẹ́ oúnjẹ tí a mọ̀ wọ́n. Mo mọ̀ pé níbẹ̀rẹ̀ ètò ẹ ti dárúkọ oúnjẹ tí Ìlà Ọ̀ràngún fẹ́ràn pé kẹ́kàn tún dárúkọ Ọlọ́run kúkú ṣe Ìbàdàn ní mọ̀mọ́ àbí bò wá ní Ìjẹ̀bú ní baálé yín ẹ nà bẹ́ẹ̀. Tó yóò ní oúnjẹ tẹ ẹ mọ́ sè bó bá di pé ẹ fẹ́ gba àwọn nǹkan kankan jáde lọ́wọ́ bàbá àbí. Ní ìlú Ìbàdàn tí a gbé bí mi iye oúnjẹ tó fẹ́ràn jù ní àmàlà ọkà wọ́n pè ní Ìbàdàn ọkà dúdú bẹ́ẹ̀ni pẹ̀lú gbẹ̀gìrì bẹ́ẹ̀ni àti ewédú. Ìfẹ́ gbẹ̀gìrì náà lẹ́sìn ní dísìnkì kú òun bẹ́ẹ̀. Wọ́n bí mi mọ́ ni. Ìyá mi náà pè ní ìyá rẹ̀ náà ní Ìbàdàn àkàlàntà wọ́n bí mi mọ́ ni. Kì í ṣe pé ẹgbà kìí ṣe pé adélu èbò làwa ń rárá o rárá ẹ ti sọ ó lẹ́lẹ́kẹ̀ ẹ̀yin ò sọ o ẹ máa lé gbogbo ara ayé mi ò sọ o mo ní rárá mo pàtẹ́wọ́ níbẹ̀ ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi ìyàwó onímọ̀ọ́mọ́ eléwé enílé ní jẹ́ ẹni abẹ́lọ́wẹ́ èmi fẹ́ràn yín dáadáa ẹ sì yọ́pọ́tọ́ níbi obìnrin kí la dé dákúndábọ̀ tó ó dà bẹ́ẹ̀ ẹ mọ bọ́rọ̀ yín bọ ìyá wa. Nílùú tí a ti gbé bí ọkọ mi oúnjẹ tí wọ́n fẹ́ràn jù bẹ́ẹ̀ ni ọbẹ̀ ẹ̀gúsí ní abala ọkọ mi ni o wọ́n fẹ́ sọ ìbò mi ní sí èbó. Ẹ̀sìn mi ṣe fẹ́ àlọ́ òun pé wá. Ó dàbí ẹni kó ti rebété
ẹ túbọ̀ gbìyànjú àti pàpọ̀ wa ó ti ń bẹ ní ṣíṣí sílẹ̀ à ń gbọ́ yín ò yá wa. nílùú Iléṣà ẹ jẹ́ n lọ sí Iléṣà wọ́n fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹlẹ́gùúsí tí ó dì òsìkí tó dì gbàgbọ́ àwọn ẹja tó ranjú lóríṣiríṣi ẹja kíká ẹ mọ̀ dá nǹkan lẹ̀ ní agodo ẹja ká pa gbogbo èrò wa pọ̀ ká fi. nílùú ọkọ mi náà wọ́n fẹ́ràn ìrẹsì náà làwọn náà fẹ́ràn bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn ìrẹsì wọ́n sì fẹ́ràn iyán náà ní abala tọ̀dọ̀ wọn. Ìjẹ̀bú wọ́n tún ní wọ́n fẹ́ràn kọ́kọ́rẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ni ẹ ṣe wọ́n wí lọ́sẹ̀ tó kọjá. lóòótọ́ tí ẹ̀ẹ̀kan lọ́dún lèmi máa ń sè fún ọkọ mi. nítorí wọ́n ń ṣe tó ń jẹ́ lọ títí. bọ́tà bá sè é gbogbo irinṣẹ́ ní òkun inú rẹ̀ èròjà pátápátá wà nínú rẹ̀. bí àwọn èròjà wo ìyá wa. bí àwọn bíi ìfun ẹran ẹja kíká ẹbọkọtọ ẹja gbígbẹ ó ti tó olóòtú kábíyèsí. ìyá wa tó erílẹ̀ ní jẹ́ àwọn èèyàn wa wọ́n ní báwọn béèrè lọ́wọ́ yín ó dàbí ẹni pé mi gan tiẹ̀ ti gbà jáde lẹ́nu yín ṣùgbọ́n ẹnu onípọ̀nlá àkókò tí gbọ́ kàn wọ́n ní mọ́ínmọ́ín léwé yóò ní ìtàn kan nídìí wọ́n ní kẹ́ ẹ bá wọn wọ́n di kódà ńgbà fẹ́ wọlé agodo wa ní ìsìn ìbéèrè wọlé sórí aago ó pé kí n mọ́ yọ̀ǹda yín o láì ṣe fẹ́ dáhùn béèrè o ètò mọ́ínmọ́ín léwé pé yóò ní ìtàn kan ìdí tó jẹ́ kórìí tèmi ó wú fún orí ètò wa tẹ́ ẹ wà lónìí ni wípé iṣẹ́ tẹ́ ń ṣe ó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì máa ń fojú wò pé kí wọ́n ń gbé káàkiri ṣùgbọ́n ẹni tó bá ti ń ṣiṣẹ́ tó jọ mọ́ àṣà àti ṣe ilẹ̀ Yorùbá tíṣà ìwà sọ di ẹni gíga tó jẹ́ káwọn èèyàn ò mọ̀ wípé tó ń tẹ́ni ń ṣe rèé o èmi nígbàgbọ́ pé kì í ṣiṣẹ́ kékeré rárá torí oríṣiríṣi nǹkan ni ó ti dìde tó tiẹ̀ fi lè fẹ́ múyàn dàbí ẹni pé bóyá kí n sì ṣùgbọ́n tí adẹ́dàá sì tì yín lẹ́yìn tó fi wá di pé kódà mo fẹ́ lè ní gbogbo bí ayẹyẹ wọ́n ti rọ́wọ́ yín pé ìyá àfin wa mọ́ínmọ́ín wọn lẹ̀ ń gbóòórùn rẹ̀ ilé agodo gbogbo mọ́mẹ́tẹ̀sì ní pé ẹ bá wa kó wa ilé agodo lónìí àmọ́ tó rùn wá dálẹ̀ lónìí báyìí kò tiẹ̀ yé wa kò yé wa torí gbogbo ọ̀fun wa ló ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ lẹ̀ wọ́n ní ká bá wọn béèrè lọ́wọ́ yín. ẹ ṣe olóòtú ní àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ òbí tí mo tara wọn jáde mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó fẹ́ràn mi àti ẹni tó fẹ́ mi fẹ́re. ìtàn kékeré ráńpẹ́ ni màá sáré sọ. mọ́ínmọ́ín ìyá tó bí mi ló ń ta mọ́ínmọ́ín nílùú Ìbàdàn gbajúgbajà ni. nígbà tí a kéré ni ìyá mi ti ń ta mọ́ínmọ́ín ó yẹ pé èmi ò kúrò ní sọ́ọ̀tì mi ní lọ́ba yà mí kiri mọ́ínmọ́ín láàárọ̀ kí n tó ẹ ṣàlàyé kiri o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ti ń bẹ́ẹ̀ ń bì wọ́n mọ́ ní jẹ́ kiri. ìkiri ni wípé ẹ ràn ìyá yín lọ́wọ́ láti bá wọn lọ ta ọjà ẹ gbé sórí ni àmọ́ gbé sórí báyìí ẹ ra mọ́ín olóróró. orí ibo lè yóò gbé sí. orí ni. ẹ̀dùn ìyàwó ẹ mọ̀ ìjà pọ̀ o ṣé ẹ mọ̀ pé kò ṣe ṣe. ìyá wa ẹ̀dùn ẹ mọ̀ pé yóò gbé mọ́ínmọ́ín sórí ni ṣùgbọ́n àṣà lè fi mọ́ínmọ́ín kó dúró sórí wa oṣù ká kí lóṣù kó gbèrú. Tírè. Yàrá. Tírè. Ọpọ́n òní Yorùbá tírè o. Ó di márùn-ún. Ẹ fún mi nù mo fàágùn. Ìyàwó. Onílé mi jẹ́ ẹni abẹ lọ́wọ́. Nígbà yà mí kiri ọjà lọ màá kiri bọ̀. Ṣùgbọ́n ìfojú sí ní gbogbo ìgbà náà. Ó wá di ìgbà tí ìyá mi wá sí ìlú yìí ní ọdún tó lọ ó pọ́dún kan nínú oṣù yìí wọ́n wá pọ́n mọ́ínmọ́ín nínú ilé wọ́n ń ṣàlèrè wéra ní
àwọn aládùúgbò bá rẹ̀ ṣé bí ìyá rẹ̀ ló ń pọ́n mọ́ínmọ́ín àwọn èèyàn mọ̀ ọ̀rá bó bá lè mọ̀ ọkùnrin èmi mọ́ínmọ́ín irọ́ o mi ò lè pè mọ́ínmọ́ín eléwé wọn a máa ní mò ń ta mọ́ínmọ́ín eléwé tí èmi ló pa débẹ̀ bá ń kọ́ máa ṣe tiwọn nígbà tí àmì wa lọ tán wọ́n ti lọ tán ni mo wá bẹ̀rẹ̀ sí ní lọ ra wọ́n ti padà sí ìlú wa mo wá lọ ra ewé mo bá ṣàyí ayé mẹ́wàá máa máa pe àwọn ọ̀rẹ́ mi ládùúgbò ẹ jẹ mọ́ínmọ́ín ẹ wá bá wa yọjú ọbẹ̀ mọ́ínmọ́ín o mo ṣàfihàn ṣe ìtọrẹ àánú káàkiri ẹ̀yin tèmi wọ́n mọ̀ sí ṣe mọ́ínmọ́ín ìgbà tí mo wá rí pé ẹ̀gbọ́n mi kan Àdùnbárìn ni mo máa ń pe orúkọ rẹ̀ Sisi Abọ́yadé kò àwọn ìyá wa dáadáa ni pé ẹ̀gbọ́n mi kí ni yìí ọ̀nà owó lẹ́rọ pé a lè gbé gbà tí gbogbo èèyàn ò fi mọ mọ́ínmọ́ín yìí wọ́n ní àpè orúkọ wo lèmi ní lọ́kàn láti fún bá jàdá orúkọ bíi mẹ́ta pọ̀ mọ́ra wọn nínú rárá o kò rí báwọn ká mọ̀ gbégbà bẹ́ẹ̀ bí n ṣe wá orúkọ tí gbogbo àtòyìnbó àtèèyàn dúdú wọ́n lè mọ̀ pé ká máa fi ṣe ọjà ẹ̀. ẹ tún sanwó polówó fún téèbù yín o Ọlọ́run ló mọ iye tá a gbà lọ́wọ́ èmi kàn sọ ni o Ọlọ́run ló mọ iye tá a gbà lọ́wọ́ yín. Ó ti yá bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn ló di n tó di gbogbo táyé mọ̀ lẹ́yìn. Adédàṣe èmi á mọ wípé ohun tó ní kálukú bá kúkú mọ̀ ṣe ìwọ ṣàtẹ̀ra mọ́ wọ̀ tún mọ́ wò sí ibi ó bá mọ̀ ni ó mọ̀ lọ àwọn àgbà sì bọ̀ wọ́n lẹ́ni tó bá mọ̀ lóko kò ṣeé ṣe fún ẹni bẹ́ẹ̀ kó lùbìdà ikọ̀ kò lè sọnù sóko ní jẹ́bà wọn Adẹ́dà ti wá ṣàánú fún yín lágbára Adẹ́dà àwọn ibi gíga tẹ́yìn fún ara yín gùn lérò iṣẹ́ yìí ò gbé yín kọjá àgbà Ọlọ́run sì ṣeun nǹkan tó ṣẹlẹ́bùn kan péré ni ká mú ti mọ́ínmọ́ín kò ọ̀tọ̀ ni èyí tí ń wọlé lóṣooṣù àbí ìyàwó kò dira wọn lọ́wọ́ ṣé pé yóò dira wọn. ẹ̀jẹ̀ tó fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ olówó orí mi pé láì ṣe pé wọ́n gbà mí wọ́n tì mí lẹ́yìn kò ṣeé ṣe àwọn ló tì mí lẹ́yìn ló jẹ́ lè máa jẹ́ iye orúkọ tí mò ń jẹ́ lẹ́yìn. ẹlòmíràn ó tiẹ̀ ní kí ló fẹ́ sọ lé mi dà báyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo nǹkan tí bá ti ní ó ti yá pé mo máa tún ti gbọ́ ọ̀nà báyìí o láàrin ìṣó ni. ilé yín wà ní gàá láṣẹ Elédùmarè èyí náà tèmi á mọ ọdún béèyàn bá lẹ́ni tó ké lẹ́yìn tó sì ń lọ wájú dáadáa bàbá àwa náà ń gbóṣùbà fún yín lé o Yorùbá ló làṣà ń kí yín láṣẹ Elédùmarè adé ni Adẹ́dà ṣe yín fún wọn ẹ wá ní jábọ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òde àrí ọjọ́ mùsùlùkùn àti ṣí ojú òpó wa kódà abala akíkanjú àti ṣí ojú òpó wa fún báyìí ó ti ẹ̀dá pé ìṣẹ́jú bíi 5 sẹ́yìn gan ló ti yẹ ká ṣe ojú òpó fún abala akíkanjú tẹ bá fẹ́ pè wá tẹ fẹ́ kí ìyá wa àbí ẹ fẹ́ mú ìbéèrè àǹfààní wá ó dàbí pé ká mọ sọ̀rọ̀ òun lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín náà ni wọ́n sì ti ń gbọ́ wa nílé àbí tí wọ́n ń wò wá mo sì nígbàgbọ́ pé inú wọn ń dùn kódà funfun yìí gan lásán ó tó fi wọ́n lọ́kàn balẹ̀ pé tí mọ́ìmọ́ nìkan náà lè fi ṣòjóró lónìí nílé Agbódògbó ẹ̀fẹ̀ owó òbínú àbí bẹ́ẹ̀ bá ṣàti ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe torí orí 5 la dé àti ìmọ̀ orí ibi tí a fi àdàgbà gbogbo ẹ̀ sọ kó tó di pé a parí ètò ṣùgbọ́n orí 5 la sì dé báyìí kò ní jù bẹ́ẹ̀ lọ inú tèmi náà dùn inú mi dùn dáadáa ìtàn ẹ̀sìnra náà ń bẹ̀ ẹ ti yàn fún wa inú tèmi gan sì dùn bẹ́ẹ̀ ṣe sọ ọgbọ́n mi tèmi tún wá rí ni pé ìgbà mìíràn wà tí yóò nífẹ̀ẹ́ sí nǹkan ìpìlẹ̀ rẹ̀ lè dàbí ẹni pé ó fẹ́ wọ́ yóò rí jẹ́gẹ́jẹ́gẹ́. Àló ó tún ti rebété bóyá òòrùn ló fà á tí àwọn tó ń gbìyànjú àti pè wá tó fi ń rebété ẹ tún ní àǹfààní láti pè wá sí ti alágbèéká èyí ò ní 0 7 9 1 4 0 6 8 9 àti 0 ẹ gbìyànjú àti pè méjèèjì tàbí kí ẹ pè sí 0 1 6 1 2 0 5 8 9 àti 5 yálà ẹ fẹ́ kí ìyá wa ni àbẹ́ ẹ fẹ́ fún wa ní omi ọgbọ́n ẹ fẹ́ fún wa múnú ẹ̀ àǹfààní wà kẹ́ ẹ
ìyá wa sọ̀rọ̀ ojú wọn tó régé yìí ẹ sì lè gbà wọ́n lẹ̀ náà torí wọ́n ti ṣe nǹkan sílé agbódo lónìí ṣùgbọ́n èmi ti gbójú tèmi kò bẹ́ẹ̀ bí ẹ pé mi ò rí rárá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ dákun dábọ̀ ẹ̀yin tẹ́ ẹ fi ń gbọ́ wa lọlẹ̀ ká bàa lè gbọ́ra wa lágbọ́yé dáadáa. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìyá wa. Jọ́nà lórúkọ mi ìyá Chelsea láti Birmingham. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà láti Birmingham ìyá wa. Ẹ fẹ́ kí àlejò wa pàtàkì agbáṣàgà wa pàtàkì. Kódà inú wọn ti dùn, wọ́n nífẹ̀ẹ́ yín gidi gan ni. Nífẹ̀ẹ́ rẹ. Ìyá wa, èmi nífẹ̀ẹ́ yín, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Wọ́n ń gbọ́ yín o. Àló ìyá wa, à ń gbọ́ yín. Mo fẹ́ kí ìyá sí ẹgbọ́jà tó wá sórí ètò yìí o. Àwọn náà ń gbọ́ yín ìyá wa. Láti Birmingham làwọn ti ń pè ó ní wọ́n ti distribute mẹ́fẹ̀ẹ́ wọn débi báyìí náà. Ẹ̀yin náà. Yorùbá tẹ̀sán. Wọ́n máa ń gbé èka ṣé ẹ rí wọn báyìí? Ṣé ẹ rí wọn báyìí ìyá wa? Ṣé ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ òyìn gbowó lọ́wọ́ wọn lórí àgbègbè àlù. Ṣé ìyá wa abala kíkanjú lẹ́wọ̀ ẹ ti kí wọn báyìí? Ìbéèrè 10 ní bẹ́ẹ̀ wájú wa. Ẹ̀mí tèmi sì fún yín lẹ́kùn torí pé ń pè wá láti Birmingham. Ẹ dákun ìbéèrè wo lẹ̀mí yín mú ìyá wa? Ọkàn akíkanjú ni o, èmi mọ̀. Number 3. Òǹkà kẹta lẹ̀mí yín mú tó ní kánmọ́kánmọ́ ìyá wa. Ìbéèrè àkọ́kọ́ lílé abẹ́fẹ́ kà fún ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìyá wa. Kí ló adé? Ṣé ẹ ti rí wọ́n bú yín dá? Tó ìyá wa ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé. Ẹ dárúkọ Yorùbá mìíràn fún ẹ̀gẹ́. Bí Yorùbá ò bá fẹ́ pè ní ẹ̀gẹ́, kí lorúkọ Yorùbá mìíràn fún ẹ̀gẹ́ ìyá wa? Ìmùlẹ̀. Tí ẹ bá múlẹ̀. Kì í ṣe ẹ̀gẹ́ oúnjẹ ẹ̀gẹ́ ohun ọ̀gbìn ni bẹ́ẹ̀ ni ìyá wa. Oorun ló fà á ìyá wa. Ẹ ti ń súré wí kejì, ẹ gbọ́ béèrè kejì, ẹ parí òwe yìí. Ọmọdé tí kò bá gbọ́ ẹnà èdè, ọmọdé tí kò bá gbọ́ ẹnà èdè, ìparí rẹ̀ ìyá wa. Ṣé rí àlejò wa yìí ó dáa? Ọlọ́run lọ yín tó jẹ́ páwọn èèyàn wa nílé ìbéèrè wa ń bẹ fún. Tó ìyá wa ọkàn tèmi ẹ má gbọ́ kẹta ò ìyá wa ẹ má gbọ́ kẹta ò ẹ̀yin yín lèmi wà. Ẹ ti jẹ́ wọn rè gbèsè torí ọ̀nà àlejò agbáṣàgà mi pàtàkì. Ṣé rí látòdìdí Birmingham ìyá wa sì ti wá fi àmì ìfẹ́ wọn hàn yín. Ẹ sì ti jẹ́ kí aago wọn rè gbèsè. Olè mọ́ ni mo mọ tí mo ní kò gbọ́ Yorùbá èdè. Kódà mo fẹ́ fojú fo gbogbo owó wa ní tẹ́lẹ̀ àmọ́ gbogbo owó ńlá gbà lọ́wọ́ yìí fún tẹ́ ẹ ṣe gbogbo owó ńlá gbà lọ́wọ́ yìí. Tó ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ìyá wa òun leléyìí. 0750. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyá wa ẹ̀pọ̀n ẹ̀yìn tó ń gbọ́ wa lọlẹ̀ kẹ́ ẹ lè gbọ́ wa lágbọ́yé dáadáa ẹ dákun dábọ̀. Àló ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Òǹkà wo lẹ̀mí yín mú abala kíkanjú lẹ́wà ìyá wa? Àló. À ń gbọ́ yín ìyá wa, òǹkà wo lẹ̀mí yín mú ẹ dákun dábọ̀? Òǹkà kìíní lẹ̀mí yín mú ìyá wa ní kánmọ́kánmọ́ àlejò mi ti fẹ́ kà á fún yín òǹkà kìíní rèé o. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ wa dáadáa ìyá wa. Ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí à ń pè ní iyán ìbálé. Wọ́n ní kẹ́ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tá à ń pè ní iyán ìbálé nílẹ̀ Yorùbá. Iyán ìbálé nílẹ̀ Yorùbá. Kódà ìyẹn tí wọ́n fi ń ṣèyàn lálejò. Ẹ bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì kí ni orúkọ oyè ọba ìlú Òṣogbo?
wọ́n ní kí lorúkọ oyè ọba ìlú Òṣogbo ìyá wa. Ẹ wà ń gbóhùn lábẹ́ o, èmi létí tí ẹ wò gbogbo etí mi ló ń gbọ́, èmi gbóhùn lábẹ́ o, ẹ wí fún bàbá pé wọ́n ń gbé sí yín létí. Àmọ́ yìí lẹ pè wá, ohun babaláwa ń gbọ́ báyìí o. Ó ti dàgbẹ́. Ìbéèrè ẹlẹ́kẹta. Oṣù kélòó ni a máa ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún? Oṣù kélòó la máa ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún? Ilẹ̀ Yorùbá, oṣù kélòó la máa ń ṣe? Bábo ó ti tán báyìí, ọ̀rọ̀ ti sọra rẹ̀. Ẹ wí fún bàbá pé ẹyọkan lẹ gbà nínú mẹ́ta o. Tẹ́ ẹ bá gba méjì èmi ò fún yín lẹ́bùn wa, àmọ́ ẹ gbà á. Ẹ ṣeun ìyá wa, àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ó ti re bété báyìí lóore bété lóore tó ẹ ti súré dáhùn àwọn ọ̀dáhùn ìbéèrè yìí, ẹ tún sì ní àǹfààní láti mú ìbéèrè. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló ìyá wa, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Bólúwatifẹ́ láti Ìbàdàn, Nàìjíríà. Ìyá wa Bólúwatifẹ́ láti ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún. Abala kíkanjú lẹ́wà. Ṣé fẹ́ kí ìyá wa ẹ sì tún ní àǹfààní láti mú béèrè? A fẹ́ dáhùn ìbéèrè. Ìbéèrè wo lẹ̀mí yín mú ìyá wa? Òǹkà kínní àti ìkẹta nìkan ló ti kúrò nínú ìbéèrè mẹ́wàá. Ní kánmọ́kánmọ́ ìyá wa, èwo lẹ̀mí yín mú? Òǹkà kẹfà. Òǹkà kẹfà lẹ̀mí yín mú. Ẹ jẹ́ kèmí ó túnlé kà á tò. Ẹ dárúkọ 4 lára ẹ̀yà ara obìnrin tí a lè fi ìlẹ̀kẹ̀ fi ṣe oge ṣíṣe sí. Ẹ dárúkọ 4 lára ẹ̀yà ara obìnrin tá a lè fi ìlẹ̀kẹ̀ ṣe oge ṣíṣe sí. Ẹ dákun ẹ dúró lórí òpó wa. Ẹ̀yà ara obìnrin tá a lè kọjú oge ṣíṣe sí. Tá a lè fi ìlẹ̀kẹ̀ ṣe oge ṣíṣe sí. Ìlẹ̀kẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá wa, ìlẹ̀kẹ̀. A lè fi sọ́rùn ìkíní nù. A lè fi sí ìbàdí. A lè fi síbàdí wa ìkejì. A lè fi sí ọrùn ọwọ́. A lè fi sọ́rùn ọwọ́ ó di 3. A lè so sí ọrùn ẹsẹ̀. A tún lè so sọ́rùn ẹsẹ̀. Ẹgbà alákọ̀ọ́kọ́ jàre ìyá wa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá rè é mọ́ gbọ́ mi ò yá wa. Ẹ yànnàná bí a ti lè fi obì ṣe àdúrà níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Bá ṣe fi ṣàdúrà, bá ṣe fi ṣèwúre fún ìkókó níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Obì, ẹ dákun. Pẹ̀lú obì níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Bá ti lè ṣe àdúrà pẹ̀lú kí ni ẹ̀? Obì. Bẹ́ẹ̀ ni. Bá ti lè fi obì ṣàdúrà ní ibi ìfọmọjáde. Bẹ́ẹ̀ ni, níbi ayẹyẹ ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Okay. Obì yá ti kú dànù láyé ọmọ ìjọba. Àmì àṣẹ. Àmì àṣẹ. Akíkanjú ni ẹ wò, ọwọ́ mi ro irú àwọn èèyàn tí mo fẹ́ràn dáadáa ní láti Ìbàdàn. Ìyá wa ẹ wò ẹ ṣeun. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rè é. Ẹ tẹ́tí sí gbólóhùn wọ̀nyí o, ẹ tẹ́tí sí dáadáa. Ṣíṣá ni à á ṣá kẹ́kẹ́. Bíbù ni à á bu àbàjá. Bó o ni a ṣe ń ṣe gọ̀bọ́? Mi ò gbọ́ ìbéèrè náà dáadáa. Ẹ mọ́ gbọ́ mi ìyá wa o. Mo ní ṣíṣá ni à ń ṣá kẹ́kẹ́. Bíbù ni à ń bu àbàjá. Bó o ni ti gọ̀m̀bọ́? Ṣíṣẹ́ ni à ń dá kẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣíṣá ni à ń ṣá kẹ́kẹ́. Bíbù ni à ń bu àbàjá. Bó o ni ti gọ̀m̀bọ́ ìyá wa? Ẹ mọ̀ tá a ṣe ìyá wa, èèyàn kan dúró dè wá lójú òpó nítorí pé ẹ ti gba 2 nínú 3. Wọ́n ń wọ́ gọ̀m̀bọ́. Ẹ wò mẹ́tẹ̀ẹ̀ta lẹ́rọ akíkanjú tòótọ́ ní ìyá wa. Inú mi sì dùn, ara mi yá gágá. Ẹ wò
ẹ̀bùn 2,000 náírà ó ń bẹ́lẹ̀ fún yẹn tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n máa ń fún gbogbo àwọn tó bá gba ìbéèrè wa láti orílẹ̀-èdè Nàìjíríà bá a bá parí ètò ẹ pè wá á sì wá bí owó náà ṣe di ọwọ́ yín ní kánmọ́kánmọ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà ẹ ṣeun ìyá wa ẹ ṣeun tó àlọ́ ẹni tí ń bẹ lójú òpó ẹ káàbọ̀ ẹ ṣeun ìyá wa ẹ má bínú pé a dá yín dúró díẹ̀ tó òǹkà wo lẹ̀mí yín mú ìyá wa òǹkà keje ìyá wa tó. Dárúkọ 5 lára irúfẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá tí a lè rí lára iṣu. Wọ́n ní ẹ dárúkọ 5 lára irúfẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá tí a lè rí lára iṣu 5 lára ẹ̀ tó ló pọ̀. Ìkọ́kọrẹ́ ìkíní. Àsáró ìkejì. Ìkẹta. Ìyàwó yá ọkàn akíkanjú ni èmi fẹ́ràn irú nǹkan báwọn. Dùndú ó dé lẹ́ẹ̀kẹrin. Ó yá kánmọ́kánmọ́ ìyá wa. Ẹ súré ìyá wa kó mọ̀ lọ di pé ó ti pé 5 ìyá wa yìí náà dá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ṣé àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Interpreter. Wọ́n ní kí ẹ ṣe àyàn ògbùfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Kí lẹ wí ìyá wa? Ẹ̀yin fúnra yín lẹ̀ rẹ́rìn báyìí. Atọ́kùn èmi kan ọ̀rẹ́ rìn. A sọ̀rọ̀ gbọ́rọ̀ sọ. Title. Ẹ gbọ́ title. Kí ni àyàn ògbùfọ̀ title? Ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. Option. Wọ́n ní option. Kí ni àyàn ògbùfọ̀ option? Ó dà bẹ́ẹ̀ bá gba méjì èmi ò fún yín lẹ́bùn mi. Ẹ parí òwe yìí. Ẹlẹ́ẹ̀kẹta. Ọmọ yín gọ̀ ẹni kó ṣàtì má kú. Kí ni ìparí ẹ̀yà wa? Ìyá wa ẹ wò fún pé ẹtì ẹ̀gbá ti iṣu èmi pàtẹ́wọ́ fún yín o ṣe gbọ́. Lágbára Ọlọ́run. Àló ẹ ṣeun ìyá wa ẹ pè wá lọ́sẹ̀ tó bọ̀ ẹ jẹun. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Èèyàn kan ń gbìyànjú àti pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì. Ẹ dákúdábọ̀ ẹ mọ́ bínú. Ẹ ní kánmọ́kánmọ́ á súré sọ àwọn ọ̀daràn. 7, 9, 6. Àwọn olólùfẹ́ ìyá wa ni wọ́n ń gbìyànjú àti kí wọ́n sọ. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló bàbá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Dayọ̀ Ṣógúnlẹ̀. Bàbá ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Ìbéèrè wo lẹ̀mí yín mú o? Ìbéèrè abala 10. Ìkẹwàá ìbéèrè abala 10. Èmi ló kàn yín náà dá bàbá mi. Ìbéèrè alákọ̀ọ́kọ́ rè ẹ ṣe àyàn ògbùfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Conference kí ni Yorùbá conference? Ìdánilẹ́kọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì rèé bàbá mi exhibition. Àfihàn. Ẹlẹ́ẹ̀kẹta backbone. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé èmi tiẹ̀ fẹ́ràn ohun yìí bàbá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ parí òwe yìí. Onígbèsè ló lè fi ni ṣẹ̀sín kí ni ìparí ẹ̀? Onígbèsè ló lè fi ní ṣe. Bẹ́ẹ̀ ni kí ni ìparí ẹ̀? Mi ò mọ ìparí ẹ̀. Ó dà ẹ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta wá rè ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé mo ti ṣèlérí pé bẹ́ẹ̀ bá gba 2 nínú 3 á fún yín lẹ́bùn wa bàbá mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé àwọn wo ni a máa ń sin òkú àwọn wo ni ó máa ń sin òkú adẹ́tẹ̀ nílẹ̀ Yorùbá bádẹ́tẹ̀ bá kú àwọn ni wọ́n nìkan lọ sin òkú rẹ̀ àwọn wo ni? Àwọn aláwo ni. Ọba afẹ́gbọ̀n mi o. Kí la dé ìyàwó ẹ ṣọ́ra yín o. Ọba afẹ́gbọ̀n mi wọ́n gbà díẹ̀ o. Ẹ gbà díẹ̀ èmi kàn fẹ́ kẹ́ kí nídìí dáadáa ni. Àwọn bá àwọn. Ó dà tó. Ẹ máa fẹ́gbọ̀n mi. A ti dàpọ̀ mọ́ra wọn. A ti dàpọ̀ mọ́ra wọn bàbá mi. A ti dàpọ̀
mọ́ra wọn tó ẹ ṣeun o adúpẹ́ o bàbá mi ní kánmọ́kánmọ́ àárí ọjọ́ mùsùlùkùn ń wò rò bí. àwọn náà ń gbọ́ yín. ẹ̀gbọ́n mi kí lẹ rí. ẹ ṣé sà ẹ ṣé ẹ kú ìfẹ́ mi sà. ẹgbẹ̀bùn àti ṣe ti ẹ̀rọ mi sí àti dàpọ̀ mọ́ra wọn bàbá. ẹ má ṣe ìyọnu ẹ̀gbọ́n mi ìmẹ̀bùn wà báyìí. àló òǹpè orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ̀yin láàyè ní àǹfààní láti gba ìpè yín gbẹ̀yìn. àló. Nàìjíríà láti Ìbàdàn láti ń pè. òǹkàwó lẹ̀mí yín mú ìyá wa ìbéèrè 5 la sì nílẹ̀ òǹkàwó lẹ̀mí yín mú 5, 9, 10, ìkẹsàn-án ni ẹ̀mí yín mú. sẹ́yìn ló kàn ìyá wa ní kánmọ́kánmọ́. parí òwe yìí aláìlówó lọ́wọ́ alágbára. ẹ̀sìn ò gbọ́ ó dáadáa ní ògbọ́ yín. wọ́n ní kẹ́ parí òwe yìí. aláìlówó lọ́wọ́ alágbára. aláìlówó lọ́wọ́ alágbára. bẹ́ẹ̀ ni. ṣé kí wọ́n bọ́ sẹ́lẹ̀ kejì ìyá wa. mi ò mọ̀ aláìlówó lọ́wọ́ alágbára. kí ni Yorùbá ń pè ní ọ̀dùnkún? Yorùbá ń pè ní. ọ̀dùnkún. ọ̀nàmọ́. ẹgbàáyìn. ẹlẹ́ẹ̀kẹta ṣe áyán ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí progress. wọ́n ní kẹ́ ṣe áyán ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí progress kí ni Yorùbá rẹ̀? ìtẹ̀síwájú. revision. kí lẹ sọ? revision. bẹ́ẹ̀ ni àwọn ọmọléèwé wọn á máa lò fún wọn revision. mo ti ń ràn yín lọ́wọ́ o. revision àbí revision. revision. ẹ jẹ́ bọ́ sí yìí tó tún gbẹ̀yìn relation. àtúnyẹ̀wò revision. relation kọ́. relation. ìbátan. ẹ ṣe ẹ̀gbọ́n mi. ta ni à ń bá sọ̀rọ̀? wọ́n ti dárúkọ wọn ní láti Ìbàdàn. tó ìyá wa ẹ ṣeun ẹ̀yin náà jẹ ẹ̀bùn 2,000 náírà ẹni tí Ọlọ́run mọ̀ àwọn ni wọ́n ń fún yín ní owó yìí lágbára dẹ̀dá owó yìí ó kàn yín lára bá bá parí ètò ẹ pè wá àwa bí 2,000 náírà yín yóò ṣe dé ọwọ́ yín ní kánmọ́kánmọ́. tó ìyá wa àárí ọjọ́ mùsùlùkùn àmọ́ àgbọ́dọ̀ kúrò lórí ètò láìsọ ìdáhùn àwọn ìbéèrè kóníkálukú lè rí omi ọgbọ́n bùnmúnú rẹ̀. tó ìbéèrè àkọ́kọ́ tá a béèrè lọ́wọ́ ìyá wa a ní kí wọ́n parí òwe yìí aláìlówó lọ́wọ́ alágbára ni kì í jẹ́ ká mọ̀ lẹ́bù. nígbà téèyàn bá já lágbára tó ń ṣiṣẹ́ tí ò lówó lọ́wọ́ kò lè jẹ́ kéèyàn ó bú ọ̀lẹ pé tò ṣé ọ̀lẹ igun ò wá sàn nígbà tí wọ́n tó ń ṣiṣẹ́ kádẹ̀dámọ̀jámọ̀ ṣiṣẹ́ lásán láì rí nǹkan fi hàn ní tí Yorùbá ń gbìyànjú àti wínú. kí ni Yorùbá ń pè ní ọ̀dùnkún ànàmọ́ wọ́n gba ẹ̀yìn o ẹ dákun ẹ mọ́ bínú pé a lè gba ìpè kankan mọ́ torí àárí ọjọ́ mùsùlùkùn ni ẹ dákun dábọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá wa àti olólùfẹ́ Yorùbá ló láṣà ìyá wa sì gba gbogbo àwọn áyán ògbìfọ̀ tá a ní kí wọ́n ṣe progress ìtẹ̀síwájú revision àtúnyẹ̀wò relation ìbátan. ìbéèrè tó tún bẹ lọ́wọ́ mi tá a béèrè lọ́wọ́ bàbá a ní kí wọ́n ṣe áyán ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dàbí ẹni pé wọ́n gba gbogbo exhibition wọ́n gba gbogbo ẹ̀ pátápátá kí n mọ̀mọ́ fi ọ̀nà torí àkókò wa tó a wá ní kí wọ́n parí òwe yìí onígbèsè ló lè fi ní ṣẹ̀sín ìparí rẹ̀ rèé ẹni tá a bá jẹ lówó kò gbọ́dọ̀ fojú tínrín ẹni tá a bá jẹ lówó kò gbọ́dọ̀ fojú tínrín ẹni tá a bá jẹ lówó ló lè fi ní ṣẹ̀sín ẹni tá a jẹ lówó ńgbà tí èdè pé kódà àwọn àgbàlagbà nínú àti ẹ̀sùn ní ẹni tí ò dání lókòwò òkú lè pe ní lárugún tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ní pé àwọn wo ni ó máa ń sin òkú adẹ́tẹ̀ nílẹ̀ Yorùbá àwọn adáhunṣe àwọn babaláwo ni wọ́n máa ń sin òkú adẹ́tẹ̀ nílẹ̀ Yorùbá. ìbéèrè tá a béèrè lọ́wọ́ ìyá wa ní kí wọ́n sọ àwọn ibi tí a lè fi ìlẹ̀kẹ̀ fún oge ṣíṣe sí lára obìnrin wọ́n sì gba gbogbo ẹ̀ pátápátá. àwa ní kí wọ́n ṣàlàyé bá a ṣe ń fi obì ṣàdúrà níbi ayẹyẹ ìkómọ jáde àwọn náà gba gbogbo ẹ̀ wọ́n sì tún gba ti wíwọ́ ní gọ̀m̀bọ́ tó eléyìí náà wọ́n gba gbogbo ẹ̀ pátápátá ó dàbí ẹni pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì á ní kí wọ́n ṣe áyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí interpreter ògbìfọ̀ òní interpreter
ògbìfọ̀ title àkọlé option ìwọ̀ fún ní Yorùbá rẹ̀ àwa tún ní kí wọ́n parí òwe yìí ọmọ yìí gọ̀ ẹni kó ṣáà má ti kú kí ló ń tètè ń pani ju àìgbọ́n òmùgọ̀ aṣèrè lọ Ọlọ́run ní dáwọ́ gọ̀ àtiwá àtàwọn ọmọ wa láṣẹ Elédùmarè. Ìbéèrè tó tún ń bẹ níwájú mi ẹ dárúkọ Yorùbá mìíràn fún ẹ̀gẹ́ gbàgùdà tàbí lábíríkaná gbàgùdà tàbí lábíríkaná. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ parí òwe yìí ọmọdé tí kò bá gbọ́ ẹnì èdè a kì í fọ̀ fún un ẹ kàn sá mọ sojú náà náà kò kúkú mọ tẹ́ ń wí àwa sì mọ sọ lórí ètò ìpè ẹ dákun dábọ̀ ẹ fojú náà ẹ fi kọ́ àwọn ọmọ tó fi dá pé bẹ́ẹ̀ bá fojú ṣe báyìí àwọn ọmọ ti mọ tẹ́ ń wí ní tí àwọn Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé fún wa nù. tó ìbéèrè ta tún wá béèrè tó tẹ̀lé a ní ó dàbí ẹni bá àti ẹ̀ka ilé àbí ó rebété ni gbà náà ó rebété ni. Ìbéèrè tó tún bẹ níwájú mi a ní kí wọ́n ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí à ń pè ní iyán ọ̀bálé. Iyán ọ̀bálé ètò ògúnyán tí ó wà láti fi ọpẹ́ hàn sí àwọn òbí ìyàwó ní ọjọ́ kejì ayẹyẹ ìgbéyàwó pé ọmọ wọn rí bó ṣe yẹ kó rí. Ìbálé túmọ̀ sí pé ọmọ tí wọn ti ṣílẹ̀kùn ibi tí adẹ́dàá fi ilẹ̀kùn rẹ̀ tó fi tì ṣe mọ̀ pé bá bí ọmọ obìnrin ìbálé ó ní bó ti yẹ kọ́ ọmọ obìnrin ó wà kó tó délé ọkọ nígbà wáṣẹ̀ ilẹ̀kùn ibi tí adẹ́dàá dá fún obìnrin tí à ń pè ní ìwọ̀ wa ibi tí ọmọ ń gbà ojú ara obìnrin adẹ́dàá fẹ́ kó ṣì wà ń bẹ̀ nígbà wáṣẹ̀ àwọn baba ńlá wa nígbàgbọ́ pé bó ṣe yẹ kó rí nù tá a fi ṣe ayẹyẹ ìgbéyàwó bó bá wá di pé àwọn ọkọ wa tọrọ ọmọ tí wọ́n sì gbé ọmọ wọn dé wọ́n gbé ìyàwó wọn délé wọ́n bá bẹ́ẹ̀ tí ò sí pé ó ti já wọ́n fi aṣọ funfun péńté báyìí pẹ̀lú ẹ̀jẹ̀ lára báyìí wọ́n wàá gún iyán ọ̀bálé ni wọ́n pè wọ́n gbé lọ fún àwọn òbí ọmọ òun pé tó ẹ kọ́ ọmọ yín dáadáa ó sì gbẹ́kọ̀ọ́ ẹ gba iyán yìí adúpẹ́ pé ẹ kọ́ ó sì gbẹ́kọ̀ọ́ ohun tí Yorùbá ń pè ní iyán ọ̀bálé òun nùún. Kí ni orúkọ oyè ọba ìlú Òṣogbo Àtaọ́jà àwa ní pé oṣù kélòó ni a máa ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo lọ́dọọdún oṣù kẹjọ ni à ń ṣe ọdún Òṣogbo lọ́dọọdún. Ìdáhùn sí àwọn ìbéèrè wa nù mo sì nígbàgbọ́ pé oníkálukú wa ti rí omi ọgbọ́n kan àbí òmíràn àti rí kọ́ lára àwọn ìbéèrè wa ní abala kíkọjú. tó ìyá wa kódà mo ní ẹ̀bùn kan tí wọ́n ti ẹ̀gbẹ́ fún wa ṣùgbọ́n ó dàbí pé torí pé à ń sí ní agbàgbé ẹ̀bùn sílẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n wá bí ẹ̀bùn ó ṣe di ọwọ́ yín ṣe wá rí o àwọn olómọ́njẹ́ kò tó nǹkan fúnpa ti ẹ̀ pè yín ẹ dá wa lóhùn ẹ wá ẹ sì ní sùúrù fún wa torí pé ilẹ̀ ti ta sí àbí mo parọ́ ní ìyá wa àdúpẹ́ eléyìí láti ọwọ́ iléeṣẹ́ wa Glo FM àti Yorùbá ní láṣà nítò ẹgbà eléyìí ẹ̀yin lẹ́ni tiyín ni láṣẹ Elédùmarè kẹ́ tó wá lọ kí lẹ́ni ṣètò Yorùbá ló láṣà torí pé oníkálukú pátápátá ló ní òun ìlà ọwọ́ rẹ̀ tí adẹ́dàá ti kọ kí lẹ́yìn rò sí ohun tí ọwọ́ yín ẹ bá wa fi lo ètò kẹ́ ẹ ti ṣàdúrà fún akẹ́kọ̀ọ́ máa lọ. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀bùn ńlá tẹ́ ẹ fún mi mo ṣe ládùúrà wípé ọwọ́ yín ò ní gbẹ àpò ṣàṣàmù rẹ ò gbẹrí àmọ́ yín ò ní gbẹ ní tọrọ náà mo kí atọ́kùn náà mo kí olóòtú pé ojú ò ní tì í ètò yìí ó dára púpọ̀ láti fi kọ́ra wa àwa gan ìyá èbó pọ̀ so wọ́n ti ka bí 5 nínú ẹ̀ lábẹ́ mo ṣe gba àwẹ̀ tó wọ́n sì rí mi mú jẹ́ ká máa kó àwọn ọmọ wa ní èdè àbínibí wa ètò tó dára ni mo wá gbà ládùúrà pé iléeṣẹ́ yín ò ní jóná ètò yìí ètò tó dára pọ̀ ní ibi gíga àlàyé yín ibi gíga lẹ́ẹ̀ máa lọ Glo lẹ pé ibi gíga náà ni Glo ń lọ ojú ò ní tì yín ilé yín ò ní dàrú iṣẹ́ yín ò ní jóná ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ó sì mọ̀ ọ́n ṣe kò wá ṣe mọ́ kò ní jẹ́ ti yín àwa lá máa wá ẹ máa rí a máa bá yín àníbòkun yín lágbára Elédùmarè ẹ ṣe kan ní adúpẹ́. ẹ ṣeun adúpẹ́ o àmọ́ rí ní bá láṣẹ Elédùmarè ayọ̀ǹda yín ká fi bọ́ sí abala amòye torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ abala amòye náà ni wọ́n ti ń retí wa pé tó ẹ ṣeun ìyá wa ẹ ṣeun adúpẹ́ o. Àtàyè máa ń lò ní kò gbọdọ̀ parẹ́ láéláé. Ẹ̀wọ̀n wípé kánbó lójọba nínú ìkàmù ìjọba gbogbo àwọn ìrà. Ìní
gbogbo ẹranko pátápátá. Yorùbá ló làṣà káwọṣọ káàdìrún káàmọ̀yá kí ká nítẹríba. Àṣà Yorùbá sì ní oúnjẹ aládùn káàmọ̀ ṣe ṣèbí tí Yorùbá nù ń fa. Ẹ mọ̀ wípé orílẹ̀ níjọba nípò nínú gbogbo ara. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ pé a ní abala amòye abala yìí láti máa ń bá àwọn ọ̀jọ̀kúlú ìlú àwọn sàràkí ìlú àwọn èèyàn tí àṣà àti ṣe Yorùbá ti gbé débi gíga pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dàá lónìí olórí títí wa gangan dókítà ajínrere ìránṣẹ́ Ọlọ́run pàtàkì Modúpẹ́ Balógun olórí láàfin kábíyèsí ọba Kétu Kòṣọ̀fẹ́ ní ìpínlẹ̀ Ìlúfẹ́milóyè Kétu ìpínlẹ̀ Èkó àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa tó mo kí yín o ìyá wa mo kí yín o ẹ káàbọ̀ o sórí ètò Yorùbá ló làṣà a kí yín. Ẹ káàbọ̀ o. Ẹ ṣeun ìyá wa ẹ káàbọ̀. Àwa náà dáhùn níbí o. Ẹ káàbọ̀ adúpẹ́ ẹ wò ó adàdá ti fi yín ṣolórí láṣẹ Elédùmarè ẹ ní dèrò ẹ̀yìn ìgbàlẹ̀ yín yóò mọ lé sí i àwọlé yín ò ní fọ́ láṣẹ ọba òkè adúpẹ́ pé a pè yín ẹ sì dá wa lóhùn ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín o. tó ìyá wa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló láṣà èmi fẹ́ kí ẹ dákun dábọ̀ ẹ kí gbogbo àwọn èèyàn wa dáadáa kí ẹ sì dárúkọ yín fún wọn kó mọ̀ bá dàbí àríyànjiyàn torí wọ́n ti rí àwòrán yín pé ṣé olórí ní lóòótọ́ àbí àwọn kọ́ ni ẹ kí wọn kẹ́ ẹ dárúkọ yín kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà kí wọ́n sì gbọ́ torí pé ẹ̀yin àgbà náà lẹ́ni ẹnu onípọ̀n láti gbọ́pọ̀n. Ẹ káàbọ̀ máa o. Ẹ ṣeun ìyá wa ẹ dárúkọ yín fún wọn ìyá wa kí wọ́n gbọ́. Ètò Yorùbá ló làṣà. tó Ẹ káàbọ̀ o, mo kí gbogbo olólùfẹ́ ètò Yorùbá ló làṣà nílé kan. àwọn náà ń gbọ́ yín ìyá wọ́n ń gbọ́ yín tó ìyá wa orúkọ yín ni wọ́n fẹ́ gbọ́ lẹ́nu ní ẹ dákun dábọ̀ ẹ dárúkọ yín fún wọn. Orúkọ mi ni olórí Ajínrere Deborah Dẹ́gbà Modúpẹ́ Balógun. Adẹ́dà ṣeun. Olórí ọba Kétu Kòṣọ̀fẹ́ nìkan. Olórí ọba ti ìlú Kétu Kòṣọ̀fẹ́ ní ìpínlẹ̀ Èkó. Olórí ọba Kétu. Bẹ́ẹ̀ ni ìyá wa. Olórí ní ìpínlẹ̀ Àgbèyí Kétu. Adẹ́dà ṣeun. Ẹ ṣeun ìyá wa. tó ìbéèrè tí ó ń bẹ níbí tí wọ́n ti fi ránṣẹ́ sí wa ìyá wa òun nìyí pé tó ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ipò yín àti ìtumọ̀ olórí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó mọ̀ wò pé olórí lẹ́tùs àwọn Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ ipò yín ojúṣe yín ẹ bá wa yànnàná díẹ̀ lára ẹ̀ fún gbogbo àwọn etí tó ń gbọ́ wa nílé àti ojú tó ń wò wá ìyá wa. Ojúṣe olórí nígbà àti láti máa ṣe àbójútó ààfin láti máa ṣe àtìlẹ́yìn kábíyèsí láti máa ṣe àtìlẹ́yìn kábíyèsí nínú iṣẹ́ ìlú. láti máa ṣe àtìlẹ́yìn kábíyèsí nínú iṣẹ́ ìlú Adẹ́dàá ti wá fi yín ṣe lágbára Elédùmarè èṣù ní já yín bọ́ ìyá wa o a máa ju yín ṣe láṣẹ ọba òkè. tó ìyá wa ìlú tiyín gangan gẹ́gẹ́ bí olórí láàfin ẹ dárúkọ ìlú yín fáwọn èèyàn wa kẹ́ ẹ sì kíra yín kẹ́ ẹ fi oríkì yín kẹ́ ẹ fi kíra yín níwọ̀nba ìyá wa. Ìlú Kétu ní Kòṣọ̀fẹ́ nílùú Èkó ni a wà níjọba ìbílẹ̀ Àgbèyí Kétu. Ibẹ̀ ni àjọba sí. Oríkì ìlú Kétu sì ni ọmọ ibú owó wa lálẹ́ jẹ. Ọmọ ajílàlà ẹ̀ṣọ́, ọmọ aroko lójú omi, ọmọ àsìkò òrùngbà. Ọmọ ìbọn nìka, ọmọ bá jùmọ̀ wọ́wọ́wọ́, ọmọ bá jùmọ̀ kúrúkúrú, ọmọ bí pàpàtà àwọn owó bá ya, ọmọ àgbẹ̀kú tó ṣọkọ gbé, ọmọ ẹ̀kọ́ àbùrù lòlò, oríkì wa níbi tó ti ẹ wo olórí mo ti ń pàtẹ́wọ́ báyìí ẹ kú iṣẹ́ takuntakun ìyá wa àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè orí tèmi gan wú inú mi sì dùn dáadáa.
ẹ dákun dábọ̀ ìyá wa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà a mọ́ ń fẹ́ mọ àwọn ohun àlùmọ́ọ́nì yànnàná ohun àlùmọ́ọ́nì mẹ́ta náà ti tó wa tí ń bẹ nílùú Kétu nípínlẹ̀ Èkó yànnàná mẹ́ta péré fún wa ń bẹ lọ́sẹ̀ tó kọjá wọ́n yànnàná rẹ̀ àwọn kan tiẹ̀ ti dẹ ojú wọ́n ti fẹ́ dẹ ojú àmọ́ ìyá wa ẹ̀yin ẹ ṣá yànnàná ẹ̀ ṣe gbọ́ fún wa. Àwọn àlùmọ́ọ́nì tó wà nílùú Kétu náà ni pé Ọlọ́run fún Kétu ní orí ọ̀fẹ́ láti máa kó àwọn èèyàn mọ́ra. So ìlú Kétu jẹ́ ìlú tó gbajúmọ̀ tí ó gba àwọn èèyàn mọ́ra tó jẹ́ pé àwọn oníṣòwò ńláńlá wọ́n wà nílùú Kétu. Àwọn oníṣòwò ńláńlá. Ó jẹ́ kí oníṣòwò ńláńlá àwọn ni wọ́n tẹ̀lé sí ìlú Kétu tó jẹ́ pé ìlú Kétu wá di ọjà gbogbo ènìyàn ná. So ìlú Kétu ó gbajúmọ̀ dáadáa àwọn èèyàn pọ̀ níbẹ̀ wọ́n ṣe kátàkárà òun ni olórí ọjà tí àlùmọ́ọ́nì bá ń sọ pé a ní ìlú Kétu ohun tó wà nìyẹn ilẹ̀ bẹ́ẹ̀ wà Ọlọ́run tilẹ̀ bíríìjì wa. Ṣé pé ilẹ̀ lọ ṣúà Adẹ́dàá ṣeun ilẹ̀ ń bẹ béèyàn bá fẹ́ tà ní bó fẹ́ rà ní ilẹ̀ lọ ṣúà. Ó gbà wá Ọlọ́run yóò gbé fún wa. Adẹ́dàá ṣeun tó ìyá wa ẹ dákun dábọ̀ ẹ bá wa dárúkọ díẹ̀ lára àwọn ọdún tẹ máa ń ṣe nílùú Kétu torí ìlú ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ẹ bá wa dárúkọ díẹ̀ lára àwọn ọdún tẹ máa ń ṣe. Ní ìlú Kétu a máa ń ṣe ọdún Adé. Ọdún Adé. A máa ń ṣe ọdún Adé ní ìlú Kétu. Ọdún Adé ìyẹn ọdún tí a máa ń ṣe àjọyọ̀ ọdún tí àgbà Adé tí àjọba ni a máa ń ṣe lóṣù kejì. Oṣù kejì ọdún. Ọjọ́ kẹrìnlá. A máa ń ṣe lọ́dọ̀ a máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣe ó gba Adé fún wa nínú ìlú. Ọdún kejì náà bá tún máa ń ṣe ní ojúde ọba. Ojúde ọba. A máa ń ṣe yẹn ní ọ̀sẹ̀ tí àbáṣe àkọjá ìyẹn la máa ń ṣe gbogbo àwọn ẹbí wọn kóra jọpọ̀ wọn wá fi ayọ̀ wọn hàn níwájú kábíyèsí gbogbo àjọmọ̀ṣeré ìjọba àjọmọ̀ṣeré jáde ní gbogbo wa máa dùn ní ọdún tá a máa ń ṣe ní ìlú Kétu nìyẹn wọ́n tún máa ń ṣe ìṣẹ̀ṣe àti máa ń ṣe ìṣẹ̀ṣe bì ọdún ìṣẹ̀ṣe yẹn ní ọdún tó ti máa ń rántí àwọn akíkanjú tó ti kọjá lọ wọ́n máa ń rántí àwọn akíkanjú tó ti kọjá àwọn iṣẹ́ yìí tí wọ́n ti ṣe jẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ní ìlú Kétu nìyẹn. Ètò ìyá wa ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ pé òkun tó olórí ìbéèrè tó tún ń bẹ níwájú mi fún yín báyìí òun ni pé àní fẹ́kẹ́ darapọ̀ mọ́rú ètò yìí kí àwọn èèyàn mọ̀ gbọ́ àmọ̀ràn látẹnu yín pàápàá jùlọ lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ètò wa tọmọ yín dáadáa kódà ní kété tó kù díẹ̀ kí n wọlé agodo wa ń bì níbèrè wọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ìbéèrè náà sì sọ pé ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó sì tún jẹ́ pé olórí ní Adẹ́dàá pè yín wípé kẹ́ ẹ bá wa gba àwọn èèyàn ní ìyànjú pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n lérò wípé àṣà àti ìṣe Yorùbá kì í ṣe ohun tó dára ó ṣeé ṣe kéèyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí ẹnà ń bẹ fáwọn èèyàn wa kí wọ́n bá lè mọ̀ wípé àṣà àti ìṣe Yorùbá kì í ṣe ohun téèyàn fi ń rẹ́ra bí ìgbẹ́ ohun tó dáa ni torí pé Ọlọ́run ti dá wa dáadáa kò sì wá ní dá kọ́mọ ẹlẹ́ran wa kó jẹgun ẹ jẹ́ wọ́n gbọ́ lẹ́nu yín olórí ẹ gba àwọn èèyàn wa ní àmọ̀ràn ẹ dákun dábọ̀. Ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi fún àwọn ọmọ Yorùbá lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni wípé a ò gbọ́dọ̀ pa àṣà wa tì. Àṣà Yorùbá ó jẹ́ àṣà tó yẹ pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́ àṣà tó yẹ pé ó dára púpọ̀ sábàtì ẹ̀wọ̀n ní bíbélì gan òun ni bíbélì fọwọ́ sí púpọ̀ jùlọ nínú ìmúra nínú oúnjẹ nínú gbogbo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó jẹ́ ohun tó dára ṣùgbọ́n ohun kankan tí mo kàn mọ̀ gẹ́gẹ́ bí ènìyàn náà ni wípé àṣà tí ò bá ti bá ìwé mímọ́ mu tí ò bá ti bá ìfẹ́ Ọlọ́run mu Ọlọ́run ò ní lọ́wọ́ ti pé ká darapọ̀ mọ́ orí ìkọ́ lẹ́yìn ṣùgbọ́n ohun tó bá ti bá ìfẹ́ Ọlọ́run mu òun tó ta gbọ́dọ̀ kọ̀ sílẹ̀ a gbọ́dọ̀ gbèrò a gbọ́dọ̀ fi ṣe wọ́n gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo ní pé a máa ń ṣe ọdún ìṣẹ̀ṣe ní ìlú Kétu. Ọdún ìṣẹ̀ṣe. Àwọn kan tí wọ́n gbàgbọ́ nínú àwọn ìbọ̀rìṣà wọ́n á ṣe tí wọ́n. Àwọn tá a ti jẹ́ ọmọlẹ́yìn Kristi náà a gbọ́dọ̀ ṣe ojúṣe pé àwọn tí àwọn
tí wọ́n ti fẹ̀mí wọn lélẹ̀ àwọn akíkanjú tí wọ́n ti jìyà. à ń gbọ́ nípa ọlọ́run Ábúráhámù à ń gbọ́ nípa ọlọ́run Ísákì à ń gbọ́ nínú nípa bíbélì ọlọ́run gan Jákọ́bù nípa àwọn àgbàgbà tó àwọn tó ti kọjá lọ. tó máa fẹ́ béèrè fún lọ́wọ́ ọlọ́run nípa àwọn iṣẹ́ rere tí wọ́n ti ṣe láti orúkọ wọn béèrè kan lọ́wọ́ ọlọ́run á sì fún àwọn lóhùn. Bẹ́ẹ̀ náà ni tí a bá lè máa ṣe yẹn káà náà máa rántí pé gbogbo àwọn ojúṣe táwa náà ń ṣe lákòókò tí a wà yìí nínú ìran tiwa yìí àwọn èèyàn tó ń bẹ̀ náà wọ́n á máa rántí tí a bá ṣe dáadáa tí a ò bá tó ṣe dáadáa mo gbàgbọ́ pé ọlọ́run á ràn wá lọ́wọ́ láti ṣe dáadáa tí a ò ní àkọsílẹ̀ rere nínú ìran tiwa ní ìkókèsì. Ẹ jẹ́ ká mú àṣà àtúnṣe ilẹ̀ Yorùbá ní ọ̀kúnkúndùn láti máa ṣe ohun gbogbo tó bá yẹ ká ṣe nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò túbọ̀ máa fún wa ṣe àti ohun rere tó tẹ̀lé tọwọ́ wa bàjẹ́ ní orúkọ Jésù. Aṣọ wíwọ̀ ilẹ̀ Yorùbá a ò gbọdọ̀ gbàgbé ẹ̀. Ní a fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan àwọn tó máa wọ ìlú àti bùbá mọ́ wọ́n máa ló ń yẹ̀ lára wọn ó ń ṣe kiri káwọn ìyá wọn láyé àtijọ́ ẹ̀ wọ́n kúrò máa lo wọ́n fi ṣàkọ pẹ̀lú ẹ̀ ó lẹ́wà lára wọn. Àwọn aṣọ wa àkàrà wa àkàbálà wa aṣọ òkè wa ẹni pé ká bá wọ ọgbọ̀n àwọn òyìnbó tó máa ń wò wá inú wọn máa ń dùn. Bẹ́ẹ̀ni wọ́n máa wò wá pé kí wọ́n mọ̀ wá kúkú jìgbà lọ́wọ́ wa. wọ́n máa ń lọ lájọ àwọn aṣọ mìíràn lọ. tó o má jẹ́ ká pa àṣà wa tì àti pé èdè ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa sọ kí ọmọ wa akẹ́kọ̀ọ́ ọmọ wa gbé òyìnbó lóòótọ́ ní Yorùbá òyìnbó jẹ́ èdè tí gbogbo àgbáyé ní jẹ́ èdè ìṣòwò gbogbo àgbáyé sílẹ̀ agbọ́dọ̀ máa jẹ́ káwọn ọmọ wa mọ èdè Yorùbá yìí a gbọ́dọ̀ ka èdè Yorùbá sí bá a ṣe ń kọ́ wọn lóyìnbó náà ní ká tún máa kọ́ wọn ní èdè Yorùbá ó jẹ́ ohun ìwúrí tí ọmọ tiwa náà bá lè sọ èdè wa lẹ́nu tí àbá rẹ̀ bẹ́ẹ̀ ni pé tí àbá sọ fún wọn nísìnyí tó bá dọjọ́ iwájú akọ́mọ̀rí pé àní ọmọ tó máa sọ Yorùbá mọ́ ní òṣìṣẹ́ tó gbé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹgbẹ́ ká máa sọ èdè Yorùbá àwọn ìjìnlẹ̀ èdè Yorùbá ká máa sọ fún wọn ká máa sọ túmọ̀ ẹ̀ fún wọn nínú àwọn yẹn náà máa dùn á jẹ́ ogún fún àwọn náà lọ́jọ́ ọ̀la á jẹ́ ogún fún wọn wọ́n lè lọ síbikíbi wọ́n máa pàdé ẹni tó jẹ́ Yorùbá ẹgbẹ́ wọn wọ́n má ti lè sọ èdè síra wọn ẹni yẹn lè jẹ́ olùrànlọ́wọ́ fún torí kò tiẹ̀ jẹ́ ìdí ẹni á jẹ́ ìrànlọ́wọ́ fún ọmọ náà tó ẹ má jẹ́ ká pa àṣà wa tì ẹ má jẹ́ ká pa èdè wa tì ohun tí Ọlọ́run fún wa nìyẹn jẹ́ ká bójú tó ìwà ràn wá lọ́wọ́. Àmì àṣẹ ẹ̀bùn Ọlọ́run ó ní àṣà wa fún wa ká má pátì olórí sì tún wí nǹkan kan ní ìsìn wọ́n ní bí ẹni pé a fi ogún lé àwọn ọmọ wa lọ́wọ́ ni bá a bá bímọ ta ní tò kí wọ́n mọ̀ sọ èdè wa ogún àwọn ọmọ yìí ni ẹ̀tọ́ wọn ó ní olórí ń fi yé wa ní ìsìn ẹ dákun dábọ̀ ogún òbí oníkálukú pàápàá jùlọ fún àwọn òbí kò ní tọwọ́ wa bọ́ láṣẹ Elédùmarè tó olórí ìbéèrè tó kàn tó ń bẹ wájú mi òun ni wípé tó ẹ̀yin gẹ́gẹ́ bí olórí láàfin ọba Kétu ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún ìyá wa ẹ dákun dábọ̀ ẹ sọ̀rọ̀ tanijí fún gbogbo àwọn ọmọ Kétu wípé tó ẹ̀yin lẹ ń sọ fún wọn báyìí o ẹni tó bá ń sùn kí wọ́n jí ẹ ta wọ́n jí ẹ fi ọ̀rọ̀ yín ẹ fi ta wọ́n jí báyìí gbogbo wọn náà ni wọ́n ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé ni ẹ sọ ọ̀rọ̀ tanijí ẹ sọ fún wọn báyìí bóyá ẹ fẹ́ gbà wọ́n ní àmọ̀ràn ni lórí àwọn nǹkan ribiribi tó ń ṣẹlẹ̀ nílùú Kétu lọ́hùn-ún kí wọ́n bá lè gbọ́ pé tó olórí ń yànnà náà lórí ètò Yorùbá ló láṣà báyìí kó ní kálukú ó bu omi ọgbọ́n mu lára rẹ̀ ẹ dákun dábọ̀ ẹ bá wa nà ń bẹ́ fún wọn. Ọ̀rọ̀ ìtanijí mi fún gbogbo àwọn ọmọ Kétu ní eléko lódò ní gbogbo ibi tí ẹ bá wà ní orílẹ̀-èdè àgbáyé ọ̀rọ̀ ìtanijí mi pé lórúkọ Jésù gbogbo ilẹ̀ máa fẹ́rẹ̀ òkò délé ẹ ò ní gbé sájò ẹ jẹ́ ká rántí ilé o Yorùbá ní pé ilé làbọ̀ sí ní oko wọ́n ní bá rò pé bá rọ̀ gbà ilé làbọ̀ sí ní oko so ẹ jẹ́ ká bàbá sì máa padà sílé tòbí ilé ká bá tún ṣe òun náà la máa rí dé sí so ẹ jẹ́ ká máa rántí ilé ẹ má fi gbogbo ẹ̀ lẹ̀ fún àwọn tá a wà níbí o ẹ máa fi ìtọ́jú ránṣẹ́ sílé tó torí pé tó bá yá àwọn nǹkan rere tó wà níbi náà èyí náà sì gbọ̀ wá kópa ń bẹ̀ àwọn nǹkan rere ti wà níbi Kétu òyìnbó Kétu wà lálàáfíà o Ọlọ́run pàṣẹ àlàáfíà sí ìjáde àti ìwọlé wa níbí ohun rere gbogbo ṣe ní bí ká dáwọ́lé Ọlọ́run jẹ́ tó yọrí sí i so ẹ má gbàgbé ilé ẹ máa bọ̀ kò sẹ́ni tó fẹ́ parí o kò sẹ́ni tó lè ní nípa àjọ lẹ́yìn dájú olórí oṣù àjọ ìṣẹ̀lẹ̀ lọ́ọ́ sáfún oṣù ti panu mọ́ àjọ ti
pamọ́ agbára ọlọ́run ló wà ní débi iṣẹ́ báyìí o. Olórí. Gbogbo yín máa wálé ẹwà pọ́n bá nílé o. Ọlọ́run á pọ̀ yín náà lórí ìjọba tí mo rí ajá máa dùn. Àmì àṣẹ. Aláyọ̀ ọlọ́run á máa ṣáà. Àmì àṣẹ ìyá wa. Àmì àṣẹ, àmì àṣẹ, ẹ ṣeun olórí. Kódà èyí tẹ́ wí gan, ó mẹ́rin jáde lẹ́nu tèmi fún ara mi. Kódà ó mẹ́rin jáde lẹ́nu ọ̀gá mi ilé àgọ́dọ̀ ń bi pé tò kò sẹ́ni fẹ́ pa yín o. Olórí ní ẹ máa bọ̀ o. Ẹ wá tún ṣe pé kò sí pàwọn ará ilé ọ̀kan kan gbódé yìí lẹ́nu ọ̀nà pé ẹ dábọ̀ ní tí olórí wí nìsí nù. Tó ìyá wa tó ní irúfẹ́ gbogbo àwọn àmọ̀ràn tẹ́ ń gbà wáyé náà la ṣe pètèpèrò tá a pa gbogbo ẹ̀pọ̀ pé tò ètò Yorùbá ló làṣà ká gbé kalẹ̀ níléeṣẹ́ Glo FM nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom wípé tò kí oníkálukú lè bá a mọ bu omi ọgbọ́n ìkan àbí òmíràn mu nínú rẹ̀ fún ìlọsíwájú ìgbéga àṣà àti ṣe Yorùbá kẹ́ tó wá kó tó di pa máa yọ̀ǹda yín lórí ètò Yorùbá ló làṣà èmi kúkú mọ̀ pé aṣíwájú ni adẹ́dá fi ń ṣe olórí ni ẹ tún wá jẹ́ olórí láàfin àṣẹ sì ń bẹ lẹ́nu gbogbo ẹni tó bá wà ní ipò tí ẹ wà adẹ́dá sì tún pè yín ẹ tún jẹ́ ìpè Ọlọ́run fún ara rẹ̀ nídìí eléyìí èmi nígbàgbọ́ pé orí ọ̀fẹ́ ńlá la rí gbà orí ọ̀fẹ́ tó tóbi ni èmi ò wá fẹ́ yọ̀ǹda yín lórí ètò yìí láì ṣe pé ẹ ṣàdúrà fún iléeṣẹ́ rédíò Glo FM kẹ́ẹ̀sì tún ṣàdúrà fún ètò Yorùbá ló làṣà yìí ẹ wúre fún ẹ dákun olórí ká tó yọ̀ǹda yín. Ààrẹ ṣe olóòtú àdúrà mi fún Yorùbá ló làṣà ni pé kí Ọlọ́run tó fún yín ní ìmọ̀ láti gbé ètò ìkàlẹ̀ Ọlọ́run náà kò ní padà lẹ́yìn yín ọgbọ́n ìmọ̀ àti òye yín yóò máa pọ̀ sí ẹ máa gbilẹ̀ nínú iṣẹ́ rere ẹ yóò túbọ̀ fàyè gbà yín gbogbo ibi tó bá fi ń dé báyìí ẹ máa ní ìtẹ́wọ́gbà fún òwò Ọlọ́run àti ètò Kristi mo ti wá gbàdúrà fún Glo FM UK ní Manchester mo gbàdúrà pé iléeṣẹ́ yóò rí jóná iléeṣẹ́ náà yóò máa gbòòrò wọn rere lọ́wọ́ máa ṣe níbẹ̀ níbẹ̀ Jésù Olúwa wa. Àmín ẹ ṣeun gan ìyá wa adúpẹ́ wa àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè èmi fẹ́ yọ̀ǹda yín àmọ́ ẹ mọ̀ pé ẹ ti sọ pé ilẹ̀ ó lọ ìyá wa èmi ó pè yín tá a bá parí ètò ẹ̀rẹ́rìn ni olóògbé. kò sí wàhálà Olúwa ló ní ilẹ̀ àtẹ̀kùn rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ Olúwa ló ní olórí Olúwa ló ní Yorùbá ló làṣà Olúwa ló ní gbogbo àwọn ọmọ ìlú Kétu Olúwa ló ní gbogbo àwọn olólùfẹ́ ètò wa tó ẹ ṣeun ìyá wa adúpẹ́ àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè ayọ̀ǹda yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà ẹ ṣeun nítorí pé a pè yín ẹ sì jẹ́ wa lágbára adẹ́dà ipò tí Ọlọ́run ti wá fi yín sí ẹ̀ ní jákulẹ̀ ń bẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run ẹni iwájú lọ́lọ́run ti ṣe yín omi ọgbọ́n tẹ wá bù mú fún wa nú ẹ̀ lónìí láṣẹ Elédùmarè kò ní gbẹ agbádọ ọgbọ́n tí adẹ́dà gbé wọ̀nyí kò ní fàya láṣẹ Elédùmarè ibi tẹ wá arúgbódé tẹ ta gbòǹgbòdé gbogbo ohun tó ń mí àti tí ò mí nínú àwọn nǹkan ní kò ní díbàjẹ́ lójú yín láṣẹ Elédùmarè ìlú Kétu ò ní dàrú ẹ kú iṣẹ́ wa ìyá wa ẹ ṣeun o a kí yín o orí ìkúnlẹ̀ lèmi náà wà o àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣeun ìyá wa adúpẹ́ pé òkun tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé ẹ wò ṣéun báyìí náà kúkú ní ọbẹ̀ oge ó sì wù ní ká jẹun kó pẹ́ kánrin kéṣe kódà bí ààyè àti yọ̀ǹda bá wà a lè mọ ṣètò yìí lọ títí dòwúrọ̀ ọ̀la àmọ́ ọbẹ̀ tó dùn owó ló pa á ẹ dákun dábọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi à ń filọ̀ fún yín tẹ́ bá fẹ́ ṣe yálà ẹ fẹ́ polówó ni bóyá ní nǹkan kankan tẹ́ ń ṣe tẹ́ fẹ́ wá wò pé ẹ já wà náà ń bẹ lórí ètò Yorùbá ló làṣà ẹ kàn sí iléeṣẹ́ glofm.com lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01051 205 809 àti 5 èyí náà lẹ fún mi láàyè láti máa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa léèbó àti Yorùbá ẹni tó kò ṣeé súré jẹ ní kánmọ́kánmọ́ máa káṣà mọ́ yọ lẹ́sẹẹsẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí ní òyìnbó rẹ̀ ní 0161 205 8995 ẹ pè wá kẹ́ ẹ bá wa dòwò pọ̀ láṣẹ Elédùmarè ẹ wò
kódà ibi tí wọ́n tẹ̀ tí sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti gbé wá sórí ètò wa á nà ń bẹ̀ fún gbogbo ayé, gbogbo wọn ó sì gbọ́, yóò sì di káàkiri àgbáńlá ayé. Ohun tó tún dáa ni wípé káàkiri àgbáńlá ayé lẹ ti ní àǹfààní láti gbọ́ wa. Kì í ṣe pé bóyá àwọn ará Manchester nìkan ló lè gbọ́ wa, wọ́n ń gbọ́ wa l'Amẹ́ríkà, wọ́n ń gbọ́ wa ní Sweden, wọ́n ń gbọ́ wa ibẹ̀ náà láti ní àwọn olólùfẹ́ tí wọ́n sì mọ́ ń bá wa dá sétò. Kódà ní Ireland pàápàá pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dá, èmi nígbàgbọ́ pé yóò dá òun náà láàmú rí. Ìròyìn ayọ̀ tó tún wá ń bẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ni wípé àwọn kan ti ní àwọn òkè ẹ̀bùn fún wa. Wọ́n ṣèlérí tó bá sì ti kó ẹ̀bùn fún wa, àwọn ò náà ń bẹ fún yín, ẹ sì gbọ́, ẹ sì ní àǹfààní láti jẹ àǹfààní rẹ̀. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà, ó wù èmi náà ká sì jọ wà. Ṣùgbọ́n ká tó wá máa lọ lónìí, mo fẹ́ wí àdúrà kan wípé tó ẹ̀yin lẹ ti sọ pé ọmọdé tó bá júbà mójúbà níbẹ̀rẹ̀, òun náà mo sì tún fẹ́ tún júbà kí n tó máa lọ. Ìbà Ọlọ́run o, nítorí pé Ọlọ́run ló fúnni lóhùn, òun ló sì ń gbani láàyè láti lè sọ. Ọlọ́run o ṣé o, nítorí pé ìwọ la fi dágbére ní ọ̀sẹ̀ tó kọjá, ìwọ náà la fi bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, ìwọ náà la fi bẹ̀rẹ̀ lọ́sẹ̀, ìwọ náà la tí wàá fẹ́ fi dágbére. Ìbà gbogbo ẹ̀yin ènìyàn pátápátá, ẹ̀yin ajúnilọ́tẹ́ ẹ lè jú nínú. Ìbà gbogbo àwọn èèyàn tó ti ń sọ̀rọ̀ káwa ó tó máa sọ̀rọ̀. Ìbà gbogbo àwọn èèyàn tó sì ń bọ̀ lẹ́yìn. Ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà ẹ̀yin ìyá, ìbà ẹ̀yin bàbá. Mo ṣèbà yín o. Kódà ìbà gbogbo ẹ̀yin ládéládé káàkiri àgbáńlá ayé. Orí ìtẹ́ ni Ọlọ́run fi yín sí. Ìbà gbogbo ẹ̀yin olórí, ìbà gbogbo ẹ̀yin ìjòyè, ìbà ẹ̀yin onímọ̀, nítorí pé ìmọ̀ yín ni àwọn èèyàn fi dá yín mọ̀. Ìbà gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ pé àṣà àti ṣe Yorùbá ti sọ dẹni ńlá. Láṣẹ Elédùmarè kò wá ní wọn ẹnìkọ̀ọ̀kan o, yóò máa jú wa ṣe o. Bá a ṣe wá ń lọ lọ́sẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dá, àní ṣìrìn, àní ṣìṣe, àsì ní ṣìwí pẹ̀lú ògo Ọlọ́run. Ibi tó ní kálukú wá wá gbódé tata gbòǹgbòdé, láṣẹ Elédùmarè ìbàjẹ́ òní wọbẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn òde, ìró ayọ̀ láwọn mọ̀ gbọ́ nílé ẹnìkọ̀ọ̀kan wa o. Ìpàdé wa bí oyin pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dá. Ẹ sì mọ́ gbàgbé tẹ́ bá ní ayẹyẹ àbẹ́ ní nǹkan kan ṣe, ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ pátápátá ló ń bẹ ní iléeṣẹ́ glowfm.com. Bẹ́ẹ̀ bá ń fi olùdarí, èmi atọ́kùn ètò Yorùbá ló láṣà, mo lè darí ayẹyẹ, kì í sì ṣe ní Yorùbá nìkan, kódà pẹ̀lú òyìnbó, pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dá. Òun náà ló lórí wíhun pé ó ṣeé ṣe èèyàn gbé èbó yóò gbọ́, yóò sì tún gbọ́ èdè abínibí wa láíláì ní kọ́nu-kọ́wọn nínú. Kódà àlejò tá a gbà níwọ̀n bọ̀ ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, àlejò wa ṣe pé àwọn tó bá náwọn ò sọ Yorùbá, ẹyẹ ìdí èbó wọn wò dáadáa, èbó wọn á mọ námúlùmálàánú. Ní tálejò wa wínú èmi kan mo wí bẹ́ẹ̀ o. Nídìí eléyìí, ẹ dákun dábọ̀, gbogbo ọ̀nà tó bá lè gbà wá, ẹ já fi mọ́ gbé àṣà àti ṣe wa lárugẹ. Yálà nínú èdè ni, nínú ìmúra wa ni, nínú ìsọ̀rọ̀sí wa ni, nínú ìkíni ni, nínú bíbáwọn èèyàn sọ̀rọ̀ ni, nínú ìwọ ọmọlúàbí. Ẹlòmíràn ò ní kí ládé kíníkan ìgbéga ń bẹ́nu rẹ̀lẹ̀ ká ṣàrẹ̀ra wa sílẹ̀. Adẹ́dá nìkan ló lè fani lọ́wọ́ sókè o. Ọlọ́run wàá fa èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà yóò fà wá lọ́wọ́ sókè. Mo dúpẹ́ pé òkun, mo tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tí wọ́n dá gbogbo ẹ̀pọ̀, tí wọ́n lè jẹ́ kẹ́ ẹ gbọ́ wa yékéyéké. Láṣẹ Elédùmarè ìpàdé gbogbo wa bí oyin ni tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí n tó máa lọ, mo fẹ́ fi orin bàbá amòye eléyìí abala amòye gangan ó ní bàbá wa ṣe fún bàbá wa jó bí ewé. Wọ́n ní tò oríkè eléyìí àwọn ṣe fún Yorùbá ló láṣà, ká mọ̀ ọ́ lò lórí ètò kí àwọn èèyàn fi máa rí ẹwà àtògo ilẹ̀ Yorùbá. Tó ẹ ṣeun, ó dàbọ̀, ire o, láṣẹ ọba òkè. Ẹyẹ èèyàn àṣà Yorùbá ló láṣà nínú Glo FM. Rí o látọkùn ètò yìí, Bùkọ́lá Ayájídẹ́rù tèmi ni ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Bùkọ́lá Ayájídẹ́rù Olúyọ̀lé ọmọ àjòrò sùn ọ̀rí Ìbàdàn ẹ̀bá ní ìṣọ̀rẹ́ àìníran ní lọ sógun ìjà gbogbo ẹ̀yìn Ìbàdàn. Ọ̀kàrẹ̀ láyé ọmọ agbọ́sádá mọ̀sá ọmọ agbọ́yàyà mọ̀mọ̀yà òkè gúlútù igbó ìṣàbàrí igbó tún tí a ti kọmọ lóòótú yín ṣe bàbá o. Ìwọ lọ́mọ òkè kan síbẹ̀ ní pẹ̀kun òpópó lé Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Bíkúnlé olódò òkè lójú ogun ọ̀bọ̀kẹ́ bẹ̀rẹ̀ ìjà. Àgbàlá Bíkúnlé jókòó abẹ́ lómi ìlà àgbàlá Bíkúnlé títọ́ òkòkò ó sáré.
Aya wọn ní ibú bàbá mi ká. Aya wọn ní aya wọn lọ́tọ̀ ìlú ayé gbàgbó. Ọlọ́tọ̀ ìjẹsà abẹ ni ọmọ ilé. Bàbá tí ewu yẹn ṣe wò. Ọba gbọ́dọ̀ pro ní ìjọ lẹ̀lẹ̀ lóru ẹlẹ́fọ̀n. Òkè kèké àtàgbọ́n lóde ìgbàjọ gbọ́dọ̀ tẹ̀mí àtàfẹ́ ìjẹsà. Èyí tẹ́ rí lọ́jà ni wà fún mi nílé. Ayé ajídẹ̀rù